àgbẹ̀bí o ènìyàn tó lọ́gbọ́n kẹ́ wá fi kalẹ̀ sí òde. Ẹ wo ohun ọmọ ṣe ẹ má fi bèjì ṣeré rárá ẹ wá fi kalẹ̀ sí òde. Ẹ wo ohun ọmọ ṣe ẹ má fi bèjì ṣeré rárá torí láti òkú àfọ oúnjẹ yóò ní kẹ́mọ̀ yẹn dájú. À ń géré ẹlẹ́sẹ̀ méjì kì í kánjú ọ̀rẹ́ tó bá mi fi kiri lọ́nà ṣe pẹ̀lẹ́ kò sí bówó ọ̀fẹ́ ṣe lè kéré tó àkọsàpò ni ó. Àgbẹ̀bí àgbẹ̀bí o ènìyàn tó lọ́gbọ́n kẹ́ wá fi kalẹ̀ sí òde. Ẹ wo ohun ọmọ ṣe ẹ má fi bèjì ṣeré rárá torí láti òkú àfọ oúnjẹ yóò ní kẹ́mọ̀ yẹn dájú. Gbogbo ènìyàn ẹ tẹ́wọ́ àdúrà o káwa má ṣiṣẹ́ títí ká làágùn títí ká lówó tán káwa bímọ àìní tán káwa má ṣiṣẹ́ àwa fẹ́ lómìíràn jẹ́ o. Àgbẹ̀bí àgbẹ̀bí o ènìyàn tó lọ́gbọ́n kẹ́ wá fi kalẹ̀ sí òde. Ẹ wo ohun ọmọ ṣe ẹ má fi bèjì ṣeré rárá torí láti òkú àfọ oúnjẹ yóò ní kẹ́mọ̀ yẹn dájú. À ń géré ẹlẹ́sẹ̀ méjì kì í kánjú ọ̀rẹ́ tó bá mi fi kiri lọ́nà ṣe pẹ̀lẹ́ kò sí bówó ọ̀fẹ́ ṣe lè kéré tó àkọsàpò ni ó. Àgbẹ̀bí àgbẹ̀bí o ènìyàn tó lọ́gbọ́n kẹ́ wá fi kalẹ̀ sí òde. Ẹ wo ohun ọmọ ṣe ẹ má fi bèjì ṣeré rárá torí láti òkú àfọ oúnjẹ yóò ní. Adébíyẹmí ń kọ́ ọ̀tọ̀ látàwúrà. Ìyá mi wọ́n ti ránṣẹ́ sí wọn wọ́n ní wọ́n ń bọ̀. Wọ́n náà ń bọ̀. Wọ́n ń bọ̀. Ìgbà tẹ́ ń sùn bàbá kékeré béèrè yín. Bàbá kékeré òṣàbúrò mi àbí tẹ́ ń pè. Ẹ pẹ̀lẹ́. Ó ti máa ń jẹ́ kí ṣúgà pọ̀ jù. Ara mi ò jẹ́ ṣúgà mọ́. Lẹ́tà ìjayà síyàn lónìí ó sì mọ bí èmi àti màmí ṣe jẹ́ o Ọlọ́run ló lọ wá pẹ̀lú ọ̀rọ̀ gbèmí ọ̀hún ìjà ọ̀gá o. Dádì kí ni wàá ló ṣe màmá. Kò tiẹ̀ yé mi náà mo ṣe ń pé ká lọ wá bá ṣe pé wọ́n wá kí wọ́n bá wá ṣe ọjọ́ mélòó kan ni àfi bí Gbèǹlésì ṣe kọ lẹ́tà ìjayà sí mi pé màmá fẹ́ rí mi o sì mọ̀ bí mi àti màámi ṣe wà mo gbọ́dọ̀ fojú kan wọn lónìí. Kò ní í séwu lágbára Ọlọ́run. Ó dáa á kújọ máa lọ náà ni ẹ gbà. ó tiẹ̀ dá báwọn wọ́n ní ọjọ́ 29 oṣù tó ń bọ̀ ńlá tó ń retí. Tí ìkadélẹ̀ o dókítà ní ìbejì. Ọlọ́run mo dúpẹ́ ìbejì. Kódà mo dúpẹ́. wọn lọkùnrin làwọn méjèèjì. Ọkùnrin ìbẹ̀ẹ̀bẹ̀ ọkùnrin ni wọ́n. Ẹ wo àjọ lọ ibi tí mo ń lọ ilé n ò lè fi ọ́lẹ̀ nítorí bó ṣe wà ó yá mo ti máa lọ. èmi kò ti jẹ́ wèlé ẹ jẹ́ bá yín paralẹ̀ tí yín mọ́ ká wá máa lọ.
ẹ ṣé ẹ jèrè ẹ ṣé dókítà ẹ jèrè ẹ ṣé. èyí ṣe tán rọjú pọtọ báyìí ṣe ṣe wọ wọn. egbò wọ̀nyí ẹ̀ mọ bó ṣe ń ṣe yìí. wẹ́rẹ́ ló kúkú bí wẹ́rẹ́ lè wé bọ́ lára yín wẹ́rẹ́ ló bì ẹ wo ọ dàbí ẹni pé mi ni wọ́n nà já lónìí. lọ́rẹ̀ wa abẹ́lẹ̀ náà ra tẹ́ bá rí àyẹ̀wò àtà áfíríkà yìí. káká lélẹ̀ ọ̀yà lélẹ̀ káká lélẹ̀ àtìkà lélẹ̀. káká lélẹ̀ ká tún gbígbà ní ìdájì. èyí lè lé ìráyè. èmi tí màá bọ̀ sọ́dọ̀ yìí látàdí káká lélẹ̀. kẹ́kẹ́ bẹ́ẹ̀ ni sà. èyí lè lé ìráyè. méjèèjì ẹ̀kọ́ ń túbà yìí. èmi tí mo kọ́kọ́ gbé dọ́dọ̀ yín látẹ̀ka èyí ń kọ́. gbogbo ẹ̀ 3-5 ẹ tún ní ọbọ̀. èló wá lè lé ìráyè. ẹ mú ní 3-5. èyí ń kọ́. kí ni. omira nínú gbóyè. ebi àyẹ̀wò tá a ṣe jò ní ìparí oṣù tí ń bọ̀ ni wọ́n ní àsìkò rẹ̀ ó tó pé. kò yé mi náà. ìjẹ́lẹ̀ ẹ bá ṣe ẹ máa ń gbé àgbẹ̀ tí kankan tó wà fún ìbò lọ́wọ́. tẹ́ bá ti lọ títí báyìí tẹ́ bá ti gba yíbá ìjà títí níbi àpalẹ́ tì. ẹlẹ́bàá ìdíráìtì ẹ̀ ti rí lẹ́kọ̀ọ́ station tó wà lẹ́yìn Àdàgbà. ká ẹ béèrè pé ilé agbègbè Àdàgbà lẹ́ ń lọ àwọn ìdèbè ọjẹ́ tìjọba. wọ́n wà bá yín ra ẹran tá a bá ń padà ẹ dákun ẹ ṣeun. wo ìbẹ̀rẹ̀ ìyá. ẹ lẹ́wọ́ nọ́ọ̀sì. àpá o. ọ̀gá abẹ̀mí. díẹ̀. nọ́ọ̀sì o. àpọ̀dà. kéèdodo. rọra ọmọdé ń bẹ ní ìlú rẹ aya arìnrìn àjò bọ̀ náà mọ̀ ní bá ń dámira. Indamira. bẹ́ẹ̀ni. Ijó ni ijó tí ààrẹ ti gan. ẹbí ìparí oṣù tí ń bọ̀ dókítà pè fún wa. Wá tiẹ̀ ti jẹ́ báwọn. Bí ò bá dé, yóò dín. Dákun náà sì bá àwọn ilé ìgbẹ̀gbẹ̀ ẹ̀ máa gbọ́dọ̀ ẹ̀. wọ́n so yá. wọ́n sojo. rọra. máa bẹ ta. ìpìlẹ̀ ẹ máa bọ̀ ẹ pẹ̀lẹ́. Mọ̀ rọra ilẹ̀. Ẹ dákun. Ẹ sọ àsán rẹ̀. a kò sí wàhálà ẹ sábà ń ṣe kún bí mo dájọ́. Ẹ̀yin ò ṣe wàhálà. Ọlọ́run ní ṣiṣẹ́ tí a ń bí sílẹ̀. kò sí wàhálà bí èlò lẹ fẹ́. Orí ọwọ́ tí ń bọ̀, ó yá gbé. Gbé. Ọmọ èyí ò mọ̀ dé. Bá ń gbé lọ yàrá pẹ̀lú kíákíá. Pé èso ti gbọ́. Tètè dákun mọ́. Sọ̀rọ̀ ẹgbẹ́ méjì. Eléyìí òun gbẹ̀yìn o. Wọ́n gbé sọ́run o. Ó yá. àti ọ̀rẹ́. Wájọ irú. Ọjọ́ láàrin wákàtí àti ṣetán ní ìsúnyá. Gbé. Ọlọ́run tí wọ́n ti ń bọ̀ o. Bóyá túbọ̀ gbé.
Bóòlù ti ṣe ọ́. ẹ wá fi kalẹ̀ sí òde ẹ wo. ha ó tí o báwo lẹ ti ṣe ẹ̀gbọ́n mi apèyìn títí àgbọ̀ kí ló dé. ẹ̀yin má bínú sórí bí mo ṣe ń bọ̀ ìyàwó rẹ bẹ̀rẹ̀ sí rọbí mo bá gbé ìyá ní hospital àbá kan ọsẹ àti bímọ ó bímọ ìbejì ló bí pàpà ọkùnrin náà méjèèjì àmọ́ ìkan ò sínú àmọ́ ìtọ́ wà mo ti gbé yín lọlé. sọ́kàn sá wà ọ̀kan ń bẹ. àdúpẹ́ lọ́dọ̀ lọ ọ̀nà sí fún un kó bẹ̀rẹ̀ sí máa bímọ kó sì dùn mí o tó bá ṣe wí pé obìnrin lè tó dúró ni Ìyábọ̀ làbá máa ń pè é torí ìyá ti kú. ìyá kó ló ti ṣe jẹ́ ṣé kò sí. àti dé ẹ rọra ẹ rọra. méjèèjì ẹ gbọ́dọ̀ bára yín ní àwọ̀ ẹ má bà ẹ̀yìn jẹ́ o torí kiri náà mo rí bá mi tẹ́mi ti bá mi àjọ mi jẹun omi ikú kí àjọ mu ìmọ̀fúnra ẹ̀ méjèèjì ọwọ́ ẹ̀ méjèèjì mọ̀sọ́mọ́lù ẹ̀ méjèèjì mọ̀sọ́mọ́ mú jẹun mọ́. ìyá ìyá ẹ rọra ìyá ẹ̀yin ló fẹ́ rí ó ti kú tẹ́lẹ̀ àdánwò àpàdé ẹ̀yin ló fẹ́ rí ìyá ti lọ tẹ́lẹ̀ ó ti lọ tẹ́lẹ̀ ká tó àpàdé yín ẹ̀rọ náà kò tẹ́ ń pọ̀ kò burú. kọ́lọ̀ wọn fọ̀rùn kẹwọn. dókítà ti sọ fún wa dókítà sọ fún mi ó ní àárẹ̀ àgbà ni kò sí dialysis àbí ká lọ sọ fún kò burú ìyá lọ sọ fún wọn. Ìwọ ló máa jogún iṣẹ́ ọwọ́ mi. Ìwọ ló máa jogún iṣẹ́ ọwọ́ mi. Gẹ́gẹ́gẹ́. Ìwọ ló máa jogún iṣẹ́ ọwọ́ mi. Ìwọ ló máa jogún agbára lọ. Pẹ̀lẹ́ máa jẹ. Ìwọ ló máa jogún aṣọ iye tí mo ra. Ìwọ. Ọkọ mi ẹ̀ ń dè pẹ̀lẹ́ wo owó ẹ̀ ní mo ti fẹ́ máa lọ pẹ̀lẹ́ ọkọ mi ní pẹ́ ojú gbọ́. Àmín kẹ́ni ẹlẹ́ni
ni o. Ẹsẹ̀ ni o. Ẹsẹ̀ mi ni o. Kò ṣe gbé o. Kò ṣe gbé o. Kí ló ṣe yín bẹ́ẹ̀? Kí lẹ fi ṣe? Kí lẹ fi ṣe? Dádì, dádì, ẹ má dàkẹ́ o, ẹ wò mí, dádì, dádì, ẹ wojú mi, ẹ wojú mi, mo lọ́rọ̀, dádì ti dákẹ́, dádì, 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 ẹ wojú mi, dádì, ẹ wojú mi o, dádì. Kò yẹ kó ṣe báyìí fún mi. Ọkọ mi nìkan lẹ pẹ̀lú ọmọ. Báwo ló fẹ́ bá mi tọ́ mọ́ mi? Jésù àbọ̀ ọ̀tọ̀. Olódùmarè àbọ̀ ọ̀tọ̀. Olódùmarè àtọ̀. Olódùmarè àtọ̀. Ó ti tó, ó ti tó, ó ti tó. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ó ti tó. Ẹ̀rù ń yọ mí bàbí mo rántí ọjọ́ àti rọ̀run. Ẹ̀rù ń yọ mí bà. Ẹ̀rù ń yọ mí bàbí mo rántí ọjọ́ àti sùn. Akèmí nìkan ní yàrá o gbogbo ẹbí arẹlẹ. Èmi nìkan ní yàrá o gbogbo ẹbí arẹlẹ. Ènìyàn tí a bí nínú obìnrin ọjọ́ kúkúrú ni ó ní. Ó dáa bẹ́ẹ̀ bí a ṣe ń bá bàbá sunkún, bàbá wa Ọlátawúrà, bàbá Olúwaṣínà. Torí ìwà tó hù lẹ ṣe ń bá kẹ́dùn. Àwa tá a tẹ̀lé bàbá wa sí ìtẹ́ òkú ńkọ́, báwo ni ìwà tiwa ṣe rí? Ẹ ṣe ká jẹ́ ká wo inú ara wa wò. Ẹ jẹ́ gbogbo wa ká dijú fún àdúrà. Ní orúkọ Jésù. Àmín. Bàbá wa Ọlátawúrà, àwọn ni a sìn wá tí ìtẹ́ òkú yìí. Bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Àmín. Bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Àmín. Má ṣe òkú yìí ní òkú àkúfà. Àmín. Má ṣe ní àkúfà o. Àmín. Ní báyìí, eérú fún eérú, erùpẹ̀ fún erùpẹ̀, ekuru fún ekuru. Olúwaṣínà, Olúwayọmí Àtàwúrà, ó yá. Eérú fún eérú, erùpẹ̀ fún erùpẹ̀, ekuru fún ekuru. Ìyá Olúṣínà, eérú fún eérú, erùpẹ̀, ekuru fún ekuru. Aṣọ yín délé. A ó padélé tí ó nù. Tẹ́sẹ̀ àtẹ́rí yẹ. Mo kí gbogbo ẹbí olóògbé lẹ́ẹ̀kan sí. Ọlọ́run ṣe lè ní àkúfà. Olóògbé wọ́n fi ohùn sílẹ̀ ní àkọsílẹ̀ lórí pé tí àwọn bá dàgbẹ̀rẹ̀ bá tí àwọn bá rí ní owó báyìí nìkan ṣe ṣe dúkìá wọn. Wọ́n wá mú gbogbo dúkìá wọn tí wọ́n ní lọ́tùn lósì torí olóògbé wọn ní ọ̀pọ̀lọpọ̀ owó ní báńkì. Wọ́n ní ilẹ̀, wọ́n tún ní ilé tí wọ́n kọ́ káàkiri àti gbogbo àwọn nǹkan míì tó ṣe pé ó ṣe pàtàkì tó ṣe fi sílẹ̀ fún ọmọ. Àmọ́ gbogbo dúkìá yìí wọ́n á gbé gbogbo ẹ̀ pátápátá sórí ìdá 100 léṣe lédo jẹ́ pé ìdá 15 ẹ̀ wọ́n ní kó lọ sí ọ̀dọ̀ àbúrò àwọn Chief Ọlágbémilé tí mo lè pè ẹ̀yìn sá. Èyí tó kù tó wá jẹ́ ìdá 85 kó jẹ́ ti ọmọ wọn Olúwaṣínà Olúwayọmí. Now wọ́n á fi yé wa pé tí Olúwaṣínà bá ti tó ẹni obìnrin ló lè ní àǹfààní pé kí wọ́n kó ìdá ilé ní ọwọ́, àbọ̀ tí kò bá tí ì di ẹni obìnrin kí wọ́n kó gbogbo dúkìá náà kí wọ́n kó fún àbúrò àwọn Chief Ọlágbémilé.
títí di ìgbà tí ṣé ẹ̀ máa fi di ẹni obìnrin ṣé ìgbà báyìí tó ajẹ́kọ̀ọ́ tí olóògbé tí wọ́n kọ sílẹ̀ ní. ẹsẹ̀ lọ́yẹ̀ ẹ̀yìn èèyàn wa òkè lọ́nà ìjàrá gẹ́gẹ́ bí èrò tèmi nígbà tí ìyá ọmọ yìí wà. èmi fẹ́ kó mójútó nǹkan ọkọ rẹ̀ kó lè ráàyè tọ́jú ọmọ rẹ̀ èmi ni ó dùn mí nínú torí pé èmi gan ráàyè iṣẹ́ mi ò jẹ́. ẹ dúró ẹ dákun ẹ jẹ́ fọ gbólóhùn kan sọ̀rọ̀ yìí o ṣé tí òkú bá sọ̀rọ̀ táláyé bá yí padà ṣé wàhálà yìí dé lẹ́yìn wá ọ̀la. kò sí wàhálà kankan bẹ́ẹ̀ nígbà tí ṣe pàjá sílẹ̀ pé tèmi ní tiẹ̀ rè. ẹ ṣe sá ṣeré mà tọ́ ni ìbéèrè ẹgbẹ́ àmọ́ kọ̀ọ̀kan wà mẹ́rin wàhálà lè wá sí ó wà lọ́wọ́ ẹbí tẹ́bí bá lè panupọ̀ fún ìṣọ̀kan lórí àkọsílẹ̀ tó nípọn pé tó àwa la fẹ́ kí wọ́n ṣe kínní ìbáyìí òun nìkan la lè ní àǹfààní láti yí ìwé olóògbé padà. ẹ kò burúkú sálátà kọ. ìyọkọ mi sista ẹ bá mi bẹ̀ dáàdì àbí wọ́n ti ń bínú mi gbogbo nǹkan tí wọ́n sọ ni mo fara mọ́. bèbí o alájọgbé ń gbọ́ mo fẹ́ kí ó tọ́jú ọmọ rẹ̀ kó sì mójútó dúkìá ọkọ rẹ̀ èmi gan mi ò ní jìnnà síbi ọlọ́run ní sẹ́rù bá wọn náà lé yìí o bí mo ṣe fẹ́ nu. ètò tẹ̀ ń lọ́rùn nù kẹ́ ẹ yá máa yọjú sí lóòrèkóòrè ẹ má jìnnà sí rárá o èyí ò lọ lórí ibẹ̀. nǹkan kan lè máa ṣe fún mi as a legal practitioner ẹ máa fún mi ní ọjọ́ mẹ́ta mo máa prepare nǹkan kan sílẹ̀ tí gbogbo ẹbí máa tọwọ́ bọ̀ tábàdẹ̀ rẹ bí tó tún kù lẹ́yìn. máa tọwọ́ bọ̀ kò sí tọwọ́ bọ̀ tẹ bá ti sáyẹn. lẹ́yìn ẹ̀gbọ́n mi ló kù kí má sì sọ lábẹ́gẹ́ mo ní dènà sí nǹkan sì ní sí àná. àmín àmín. Let's say God, thank you. Yes, sir. Procedure. Olúwa ṣínà Olúwa ìlú Àyìndé mi ò ǹjẹ́ o mọ̀ pé kò sẹ́ni tó mọ̀ pé bàbá rẹ̀ máa kú nígbà tó kú kò sẹ́ni tó mọ̀ kó máa kú torí di èyí Yomi mo fẹ́ kó o máa gbé ìgbé ayé ọmọ òrukàn. mọ́mí báwo làwọn ọmọ òrukàn ṣe máa ń gbé ṣe wọ́n sọ wípé àwọn ọmọ tí ò ní àti ò ní bàbá lọ́mọ òrukàn. bẹ́ẹ̀ ni kórìíwo ni máa ń kọ̀ fún ẹ̀gbọ́n náà. ẹ̀rù yọ mí àbí mo rántí ọjọ́ àti sùn mí ẹ̀rù yọ mí àbí mo rántí ọjọ́ àti sùn mí àáké mi nìkan ní yàrá òtọmọtẹbí àrèlé àáké mi nìkan ní yàrá òtọmọtẹbí àrèlé ẹ̀rù yọ mí àbí mo rántí ọjọ́ àti sùn mí. mọ́mí yàrá wo ni wọ́n sọ. sórí tí òkú bá kú Olúwa ṣínà tó bá rántí nígbà tí dáadé ẹ kú ṣé wọ́n bá sìn ní tí òkú bá kú wọ́n á gbẹ́ kòtò wọ́n á sin òkú yẹn sí sórí kòtò tó máa sin òkú sí ó ní yàrá tí à ń sọ ń pa ẹ̀ ṣé o mọ̀ pé nígbà tó bá gbé òkú yẹn tó gbé lọ sínú kòtò yẹn tẹbí tará àtòjúlùmọ̀ wọ́n á sì létí kòtò yẹn nígbà tó bá dá yẹpẹ̀ bó òkú náà tán ṣé wọn kó gbogbo wọn padà sí. mọ́mí ṣé torí ẹ̀ la ṣe fi dáàdì sílẹ̀. yàrá tá à ń tọ́ ń pẹ́ gan-an nìyẹn bí dáàdì ẹ̀ ṣe kún sí tá a gbé sínú kòtò tá a dá yẹpẹ̀ bó wá kó òun nìkan àti ìwà ẹ̀ torí ẹ̀ gan-an ni mo ṣe ń bẹ sọ báyìí kó o máa hùwà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kó
kó hùwà bí ọmọ tí a bí nílé eré tó ń hùwà rere jáde, kó má bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́, kó má bá wọn jalè, kó má hùwà páàlì, kó má hùwà burúkú, kó gbígbé sí ayé tó dáa. Olúwayọ̀mí, ṣé o gbọ́ nǹkan tí mo bẹ̀ sọ? Ẹ̀rù yọ mí bàbí mo rántí ọjọ́ àti sùn. Ẹ̀rù yọ mí bàbí mo rántí ọjọ́ àti rọ̀rùn. Ẹ̀rù yọ mí ẹ̀rù yọ mí bàbí mo rántí ọjọ́ àti sùn o. Àtèmi nìkan ní yàrá o gbogbo ẹbí arẹlẹ. Èmi nìkan ní yàrá o gbogbo ẹbí arẹlẹ. Ẹ̀rù yọ mí bàbí mo rántí ọjọ́ àti rọ̀rùn. Ẹ̀rù yọ mí bàbí mo rántí ọjọ́ àti rọ̀rùn. Ẹ̀rù yọ mí ẹ̀rù yọ mí bàbí. Ènìyàn mọ̀ burú o. Wọ́n mú lé ọlá, wọ́n sì fẹ́ sọ́dọ̀ ahoro. Tẹ́rí báwọn èèyàn burú, wọ́n sì mú ọmọbìnrin ọlọ́mọbìnrin, wọ́n pa ní fanáfasú. Èèyàn mọ̀ nìka o. Mo ti sọ fún yín, mo ti sọ fún yín pé kò sẹ́ni tí ń pààyàn, Ọlọ́run ní ń pààyàn, ẹnìkan ò pa arábìnrin tó kù yìí. Ǹjẹ́ mọ̀ pé níjọ́ tí ẹ̀gbọ́n mi ti ṣaláìsí, níjọ́ náà ni ìrònú rẹ̀ ti wà lára arábìnrin, níjọ́ náà ni. Ẹ wo, ẹ jẹ́ kí a dúpẹ́ fọlọ́run ọba. Ẹ sà, ẹ̀yin ni mò ń tẹ̀sẹ̀ dúró dè o. Torí mo ní nǹkan tí mo fẹ́ bá yín sọ. Kí nìyẹn o? Mo fẹ́ pàkíyèsí yín ni sí Will alàgbà nígbà tí wọ́n kú. Ṣé mo pé nǹkan tí Will sọ fún wa ni pé kẹ́ kó wá sínú ilé yìí, kẹ̀dẹ̀ máa bójútó gbogbo properties sọ́dọ̀ tí Yọ̀mí bá dàgbà ní ọjọ́ iwájú wọ́n lè kọ́ àwọn properties fún Yọ̀mí. Now yẹn pé excuse tẹ ṣe ń gbà yẹn ni pé ìgbà tí ìyá ẹ ti wà tàbí ṣùgbọ́n òsì ìyá ló yẹ kó máa tọ́jú gbogbo properties yẹn, òun lè fi yẹ gbogbo ẹ̀ sílẹ̀ ńgbà yẹn, agreed. But now tíyàwó ti wá kú sí nǹkan kí lẹ fi pé àwọn wá ṣe báyìí. Kò sáì ṣe lọ́ọ̀yà, ẹ ṣe adúpẹ́, ẹ̀gbọ́n mi ní ó wá sínú ilé tí wọ́n kó wá nù ilé yìí. Ẹ wò kọ́ sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀, ẹ mú okùn ṣòkòtò yín kẹ́ ẹ tó kó lè dán ẹ kẹ́ ẹ mọ̀ bọ̀ nù ilé yìí ni o. Bí ilé yìí bá dahoro ọwọ́ yín ló ti wá o, ẹ̀yin lẹ fà á o. Wọ́n sì bí yín léèrè bẹ́ẹ̀ bá dàgbà tẹ́ bá darúgbó tẹ́ ẹ bá dọ̀hùn, ẹ rè jíṣẹ́ tẹ́ ẹ bá dánwò. Torobìnrin lèmi, ẹ mọ̀ pé mi ò lè wá dálé mo sún níyìn, ó di dandan ẹ yá máa kó bọ̀ kẹ́ ẹ wá mú lè lọ ni. Só ti yé yín, àyíká kò sí ń bẹ̀. Ọlọ́run kọ àbá ṣiṣẹ́. Ẹ ṣe náà nǹkan tẹ́ bá ṣe fún èmi ìsìn. Ṣé máa bá mi ní ọ́fíìsì ni àbẹ́mi kí wọ́n bá yín nítorí ẹ ní àwọn papers kan tí ẹ láti sign. Màá wá rí nílé. Mama expect. Ẹ ṣeun. Ẹ ní ọkàn ìgbà fún Ọlọ́run sá. Ẹ ṣeun, mo dúpẹ́ o, ẹ ṣeun mọ́. Ọmọ ìyá mi, ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀, ọ̀pọ̀ yẹn máa tó jáde sí tó bá ti jáde ẹ kàn lu bí ọwọ́ méjì mẹ́ta tẹ bá fi máa lè ṣe gbá ṣàwó yẹn. àti sọ àjọ kó yẹ brushing ló wọ́n rò bẹ́ẹ̀. wọ́n lọ. àti àdìbò wọn yẹn lọ àti àdìbò yẹn tí wọ́n máa drop tó ẹ̀ mọ́ lóko bẹ́ẹ̀ yẹn so amóríwá kankan bá lè yí a máa pọ̀ sí àṣírí.
tó. Kúnlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Túbọ̀. Wọ́n lọ ṣe rìn lásìkò tí ó yẹ kó máa rìn. Pẹ̀lẹ́. Sorry. Àbó òní tí wọ́n sì. Ó ṣe wọ́n tẹ́lẹ̀ ìlú. Ó ṣe wọ́n. Ló ṣe ẹsẹ̀ bí ọkùnrin. Pẹ̀lẹ́, kó ṣe wọn ni máa ń rí inú ọgbà yẹn ni tó lo golf 3. Èmi ni mi ò kí ń jà, mi ò bá wọn jà. Báwo kí lórúkọ ẹ? Yọ̀mí. Sọ fún sísẹ kó máa lọ ní tiẹ̀. Mi ò lè fún nìkan sí ẹ. Mi ò lè fún nìkan lẹ̀. Túmọ̀ yẹn sì. Àwọn tábìtà àgbẹ̀ ńlẹ̀ sí gan. Ọmọ ilẹ̀ máa lọ tiẹ̀ máa lọ sí gbàmà lọ. Inú mi ẹni kò máa lọ street o. Ẹ ṣe gbọ́. Ẹ ṣe o. Mi ò mọ̀ wọ́n rí. Ó máa hápùn lẹ́kọ̀ọ́. Mi ò mọ̀ wọ́n. Báwo ni ṣebí náà gbà lówó ó máa hápùn. Ẹ ṣe gan-an. Mi ò mọ àwọn pípìn yẹn rí o. Mi ò bá wọn pàdé rí. Tí o bá ń sọ pẹlọpẹ yín, wọn láwọn pa mí. Mami, nǹkan kékeré ni ó yẹ àwọn yẹn kẹ́kọ̀ọ́ sórí wọn bẹ́ẹ̀. Ó yẹ wo láwọn levels kan ó yẹ kó já sínú ọgbà yìí. Levels. Màá mọ̀ lọ́ba kàpò. Kàpò. Kí ló wà fún? Wọ́n máa ń àwọn ọkọ̀ tó kàpò. Sinmi ẹnu ẹ̀ mo kọ́ bí kàpò. Anyway, ẹ̀mí tí o gbin náà ẹ fẹ́ já sí gbogbo lẹ́fẹ̀ẹ́ yẹ kọ́ mo sọ fún ẹ níta kan nídìí ẹ fún ni pé kí wọ́n kọ́ máa drop ó mọ̀ pé security ni ẹ jẹ́ fún ẹ tó bá ń drop amóríwá ò ní máa ṣe kí ni kò ní máa ṣòfò kò yẹ anybody mo sọ fún ẹ lecturer ni o vc kan tó bá ṣe mú ó máa mọ̀ pé ọmọ ilé ènìyàn ni ẹ ní ọgbà yìí. Tí bá gbọ́ yín dáadáa n tẹ́ ń try láti sọ ní pé tẹ bá need help mi kì í ṣe tí èmi náà bá need tẹ̀yìn kò ṣe pé bàdà àpọ̀ mọ́ yín. jíjẹ máa mi jíjẹ ọgbọ́n ni ẹ. Tó bá jẹ́ yẹn ó yẹ ká gbọ́rọ̀ Ọlọ́run lè ka yẹn ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ọ̀rẹ́ ni wá torí wọn gbọ́dọ̀ gbọ́ nílé wa ìyàwó dáàdì mi gan gbọ́dọ̀. Túmọ̀ yẹn sì. Ẹ má bínú ẹ jẹun má bínú ẹ bá mi kí pàpò ẹ má ṣe gan ẹ ṣe. màá kí girlfriend mi wá. ẹja fún mi ká máa ṣe fàájì. tó ṣẹlẹ̀ ní pé ilé ìwọ̀n ni ṣíṣe ọyọ so àwọn kápọ̀ ń lọ fọ́ ni oyè nọ́mbà 1 nọ́mbà 2 nọ́mbà 3 àwọn máa ṣe kí ni wọ́n máa gbórí wọlé gbogbo bad men ṣe máa wá ṣí fèsì kankan máa gbà bàbà máa gbórí wọlé oyè nǹkan tí mo sọ fún ẹ ní pé kí gbogbo ṣe kí ni kó wà ká náà kó yẹ àyọ̀ máa run things. bàbá sí fún ẹjọ́ ṣe rí ìbàjẹ́ ká bá dé ṣe ìbàjẹ́ rọra ṣe ẹ̀jẹ̀ ká máa ṣe bẹ́ẹ̀. Mami, wáìsọ̀ sọ jí mẹ́ àyọ̀ máa run things àsọmọ ilé nìyàn bìdán dìmọ́ ìfẹ́ra bá yẹ tó yẹ ìfẹ́ra gbàgbà ló máa ṣe kí ni ìgbà tó fi kúnra àwọn ẹ̀kọ́ yẹ wọn náà mọ̀ pé kò sí kan tó lè ṣẹlẹ̀ sí ẹ̀ ẹ̀rọ bá kọ́ fi kún àwọn tó tẹ̀lé ẹ̀kọ́ yẹ kò sí wèrè confidence ló ṣe pé nítorí láti lè tẹ́lẹ̀ mọ́ kó sí lọ. ẹ má jẹ́ ṣe débẹ̀ yẹn bàbá ẹ jẹ́ ṣàjàjà ara máa ṣe bá mo gbọ́rọ̀ yìí ẹ má sọ yìí lẹ́jọ́. ní wọ́n yẹn sọ lọ kò yẹn sọ mo ní alẹ́ gbọ̀ngàn ní initiation ẹ má sọ̀rọ̀ jù so àwọn tí wọ́n dẹ̀ ti mọ̀ pé ìwọ ló máa ń ṣèfẹ́ra fún àgọ́ yẹ wọ́n dẹ̀ mọ̀ pé ìfẹ́ra ńlá ló máa ń ṣe
so wọ́n ní ká bá ẹ sọ pé anything tó wá lè wọ́n ti ẹ̀ anything gan ni wọ́n fẹ́ ní big fun mi. bíi 50,000 kan. 50 kẹ 50 báwo ìtumọ̀ 50 kéré náà. ẹja gbọ́sẹ̀ wò ṣé kò mọ̀kọ́ ọmọ ilé nìyàn ní ẹni. Settle tí bá ṣe ní 80 ok jẹ́ kó jó dídí kò yẹ kó jẹun dí pẹ̀lú kò gbé yẹn máa jọjú gan kò yẹ wọ́n máa appreciate lákọ̀ tó fi kún ìràwọ̀ ẹni kò yẹ àsọmọ ilé nìyàn security àtúnṣe kí n àtúndì lè. ó dà máa try kí n organize ọdún yẹn ẹ̀yìn lè rí ìgbà báyìí. Yọmí kí ló dé tó fi àlá òwèrè kó wọnú ilé wa wájú ó dẹ̀ tún wá jókòó tí ẹjọ́ ń sọ̀rọ̀ ẹ̀rù ò tí ẹ̀ bá ẹ́. èrò kọ́mà ọ̀rẹ́ mi ni wọ́n ní school. kí wàá lórúkọ wọn o. bàbá skifu lórúkọ wọn. bàbá skifu. orúkọ ti mùsùlùmí ni àbí tàwọn onígbàgbọ́. mo dàgbé ayé olùkọ́ skifu ẹ kò yé wọn náà. ìwọ náà lọ́jọ́ èní máa ṣàánú ni Yọmí ṣé o rò pé àní lọ sórí òkè ká lọ máa gbàdúrà fún ẹ báyìí sẹ̀mí wèrè ló mú wá sínú ilé mi. tí wọn ìyá wọn skifu lọmọ yẹn. ọlọ́jọ́ èní ọ̀rọ̀ mi máa dánwọ́ ẹ o ọba kí la fẹ́ ṣe fọ́mọ ọmọ ẹni ìbájọ ni àbá máa yọ Yọmí ojú òtí ẹ ìrìn ẹsẹ̀ ò yí padà nígbà tó ń bọ̀ tí wàá ti Mr. sẹ̀mí wèrè kẹjọ rìn bọ̀ o rí báwọn èèyàn ṣe ń wò yìí ṣá. mọ́mí táwọn bọ́ìsì náà ṣe yẹn nǹkan tó wà lóògùn sí ni ó ṣe yẹn at least ẹ̀yin náà máa ṣe kọ́ọ̀lù. mo ti gbọ́ èmi náà ṣe kọ́ọ̀lù ó dà bẹ́ẹ̀ ṣó wá rí ìdájọ́ tèmi ni tí ó dẹ̀ ní láti máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ìdájọ́ yẹn ni wípé mo di ojú mi báyìí kí n tó là àti ìwọ ọmọ skifu àti bàbá skifu ìta ẹ ti parẹ́. ìtumọ̀ ọ̀yà jáyàn mọ́ o skifu ló ń bẹ sọ̀rọ̀ ìgboro lèmi ọ̀hún kò yẹ skifu skilashi. ìgboro nìwọ ṣe ibi ìwájọ ìgboro àbílẹ̀ ìgboro. ọ̀dà ọmọ skifu bàbá skifu máa lọ àwa kò èmi àti ìyá ṣé àwọn ìyá skifu lèmi náà àti ìwọ ọmọ skifu àjọ wa kópa kó tó lóòní gbọ́ ni mi gùn òní gbà. Fiele mai così così non sa. Ọlábọ̀dé ojú òtì mi ojú òtì ẹ̀mọ́dí ìrètí mi sọ Ọlábọ̀dé ojú òtì mi. Bọ̀dé dúdú tì ní kékeré rẹ̀ bó dàgbà tán ò lè dójú tì ní. Yorùbá bí ọmọ kan ṣoṣo tọ́jú ọ̀gá ó dá jẹgbẹ́ ẹgbẹ̀rún lọ. Mo dójú tì ní lágbára mi. Ó dojú tì mí lọ́jọ́ alẹ́ mi. Ó dojú tì mí lọ́jọ́ alẹ́. Mo gbéra kí olóore Ìbàdàn. Bọ̀dé ọlọ́ba ọba lọ ń jẹ́ Monday. Olóòdè ń jí mọ́. Mo bá yá ó pọ̀ náà ò ní wálé mọ́.
òní wálé mò ní tọ́jú mi bọ̀dé mọ́jọ́jú tì mí. ẹnikẹ́ni bó bá lóun ń wá òṣàbí ògùn lágbẹ̀dẹ ń tara rẹ̀ ni ẹnikẹ́ni bó bá ní òṣà mi ń bẹ bí ìyá sọmọ irọ́ lásán ní fi ń pọ̀ àti kékeré mi náà láti bẹ̀rẹ̀ làálàá kókó fẹ́fẹ́ lérí mi ẹ dákun ẹ jẹ́ ń lọ ẹ ti dàgbà tẹ́ni tí ń fẹ̀yìn ti jẹun ọmọ ṣé wọ́n lè ṣètò lórí mi ni àbí mélòó rùn mí ní gbẹ̀rù lọ́tọ̀dọ̀ tó yí ó fẹ́ dákọ̀ èèyàn dá fún méje lórí sísí ẹjẹ́ rẹ̀ ló padà. Bọ̀dé mo pé ọmọ ṣiṣẹ́ mo lọ ibi tó jìnnà síbi tí mo wà kò sẹ́ni tí ó tọ́jú mi bó o bá lọ ojoojú tí mi kò sẹ́ni tí ó tọ́jú mi. Ọlábọ̀dé jọmọ sí mi o Bọ̀dé ojú òsì mi jọmọ sí mi o jọmọ sí mi Bọ̀dé jọmọ sí mi o. Mo lọ jókòó tì mí dákun. Bẹ́ẹ̀ni kọ́ sọ pé o fẹ́ rí i. Bẹ́ẹ̀ni, ẹ jókòó. Kò lè tó bẹ́ẹ̀. Kò lè púpọ̀. Ṣé ẹ mọ̀ pé ara ilé ló máa bá ní wọn lámòdì òrè lára òde ó pé. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀dùn ni. Ṣé torí pé àwa kọ́ la bí Yọ̀mí la ṣe fẹ́ bá yé ẹ̀ jẹ́? Lọ́nà wo? Àbí torí pé kò ní ìyá àti bàbá láyé mọ́ lẹ fi rò pé ó yẹ ká bà tiẹ̀ jẹ́? Ìkíní, tí Yọ̀mí bá sọ pé òun fẹ́ ra aṣọ ẹ ní mú lọ sí store tí àwọn ẹgbẹ́ ẹ̀ máa ń lọ ẹ mú lọ store àgbàlagbà tí Yọ̀mí ò bá tí ì ra ṣẹ́ẹ̀tì 10,000 naira kò tí ì mọ̀ pé òun raṣọ. Now Yọ̀mí sọ fún yín pé òun nídìí mọ́tò ẹ lọ ra káà 850,000 naira fún Yọ̀mí ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ rò pé kí ló ṣe fẹ́ maintain ọmọ iléèwé. Ọ̀rẹ́ ẹ̀ kan wá tẹ̀lé wá sínú ilé ìjọ mi ìrírú ẹ̀ nílé ayé mi ó jẹ́ ìgbà àkọ́kọ́ kí n rí ọmọkùnrin kò ń ṣe kókó ó ń lọ́rùn ó ta ń kókó báyìí kò dẹ̀ ń ṣe dáadáa mo dẹ̀ ń pariwo tí à ń pé tó bá délẹ̀ tán ara yá nítorí pàákọ́ labi la ṣe fẹ́ bá tiẹ̀ jẹ́ mo ké o tó bá dẹ̀ ṣẹlẹ̀ mi ò ní bá yín dá sí i. Ṣé kò jù báyìí? Kò jù bẹ́ẹ̀ ni. Ọ̀fẹ́ rí mi. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn yóò kó tí mo sọ fún mi sílẹ̀ náà. Ilé ìlú fẹ́ ra 2 times lọ fẹ́ ra tàbí after. Èló ni? 3,000. Kò tètè máa yọ mọ́ ọjà ṣùgbọ́n mọ́ kí wọ́n á dá ẹ lóhùn àwọn ìbéèrè rẹ̀. Ẹ fara yín balẹ̀ kẹ́ẹ̀dẹ̀ dáhùn gbogbo ẹ̀pọ̀ lẹ́ẹ̀kan náà kẹ́ má dáhùn lóhùn 1 by 1. Èló ni ọmọ yẹn sọ fún yín kó fẹ́ kún mọ́tò? 3,000 naira. Èló lówó tẹ kó fún yẹn? Torí mo bá yín kà á o. Ṣé tí wọ́n bá fẹ́ jáde ọwọ́ owó epo tó ń fẹ́ fi repo lọ́mọ mú lọ torí pé ó yẹ kó o lè mọ̀ yí pé anytime ni engine lè develop any fault ṣé kò ní tó ṣe bó ṣe yẹ kí n ṣe ni mo ṣe. Ìbéèrè tó wá bí mi bí ń dẹ́ ẹ lọ ẹjọ́ ta ló ní ilé ta wà. Ṣé torí pé bàbá ẹ̀ ló fi yẹ kábàásì ẹ̀ jẹ́? Mi ì fẹ́ gbọ́ ṣe torí pé bàbá ẹ̀ ló nílé. It's a simple question. Dá mi lóhùn ta ló nílé ta wà. Bàbá ẹ̀ ló nílé. Bàbá ẹ̀ ni. Jẹ́ kí wọ́n sọ fún ọ. Ẹni tó jogún ni kò tẹ́ni ogún gbé o.
nígbà tí bàbá ọmọ mi fi kú tó jẹ́ ẹ̀gbọ́n tèmi ó bá mi sọ wípé ìyá ò gbọ́dọ̀ jẹ́ ọmọ kan ṣoṣo tó ń bí orí nǹkan rẹ̀ ládẹ̀ jókòó lé ìyá ò gbọ́dọ̀ jẹ́ ọmọ ẹ̀ ìdínú tèmi fi ń ṣe bí mo ṣe ń ṣe bí màá ti ṣe máa ṣe mò ń ṣe. bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn. wo ẹ jẹ́ kí n sọ fún ẹ kí ni problem ẹ gan mo fẹ́ mọ problem ẹ gan lórí ọ̀rọ̀ ọmọ ẹ bó rìn kò ní máa rìn bó sọ̀rọ̀ kò ní máa sọ ojú tó máa fi wò ó ní da èmi ẹ máa já torí ọmọ yìí o ajá gan ni. àgbẹ̀bí o ènìyàn tó lọ́wọ́. àbúrò yín ó wá ní ẹ̀yìn lẹ́ni kóun wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni. èmi fẹ́ o pé visitors room ló jẹ́ kí ó wà ní. dúró ná kí ni nǹkan tó máa ń bórí ẹ̀rọ náà yọ mí kí ló ń deceive ẹ gan nínú gbogbo nǹkan tó wà lára ẹ talẹ́ni náà tó ń gúnyán fún ẹ tó sọ pé tọbẹ̀ òṣòro nù lè jẹ́ kí n mọ̀ ó rí pé ògò ó jọra ẹ lójú gan ṣé n tó ń sọ fún mi sì ni pé àbúrò mi ò ní ráì láti wà nínú ilé yìí tí ọpọlọ tiẹ̀ bá ṣiṣẹ́ kò yẹ kó sọ fún ẹ pé obìnrin ló yẹ kó wà lókè mi táwa ń gbé ìwọ ọkùnrin ló yẹ kó wà ń sàlẹ̀ visitors room ló yẹ káàbúrò tèmi wà ó rí pọpọlọ ẹ ò ṣiṣẹ́ so tí n bá ń wẹ̀ lọ́wọ́ fẹ́ máa yọjú wò mí àbí tí n bá múra tí n bá bọ́ta ń bẹ tún mo ní lè free inú ilé mi. dá mi lóhùn àbúrò mi gbogbo rice tó nínú ilé làbúrò mi ní tó bá yàwó àpàtàn fèmí náà pé màá èmi kọ́ ni mo nílé àbí kìíní kò ṣẹlẹ̀ papọ̀ ẹnu mi gbọ́rọ̀ gan visitors room ló kú yẹ kó wà. anyway àbúrò mi wá sí visitors room ibi tó máa wà ló wà yẹn. ẹ má bínú mà. wá mi. tó bá wù ẹ́ tí wọ́n bá ti ń dé kó pè wọ́n kalẹ̀ pẹ́pẹ́sẹ́ o nǹkan tójú ẹ̀ rí ni nǹkan tójú ẹ̀ rí ni wàá gbádùn mi. ta ni ẹ ma. tátàlá àlàmú ni tí ń tàtà lábúlé tá pápá bàbá kérésì tó bídùn ẹni tí òbí wọn rí láyé tó kọ́ wá tí ó sì yẹ kó o pè kalẹ̀ kó o rojọ́ fún un ó kúkú dà mí mọ̀ ó mọ̀ mí dáadáa ìwà wá gbádùn mi ní tèmi máa bá wọ̀ fún tí ó sì yẹ kó ṣe ní máa kó ló bá wù. ẹ má bínú mà. bá mi sọ̀hún. bí ọba sọ̀rọ̀ ọ̀rọ̀ láì lọ́kàn onímọ̀yẹn ṣe é gbé lẹ̀ ọ̀ lágbèkalẹ̀ kankan ọkàn kóró ògùn àánú bíi búrọ̀sì aláàgó ọ̀ lọ́pọ̀lọ́ kankan iwájú rẹ ní kọ gbá bí gbèyàn bá sẹ̀ dáfà náà tí wọ́n bá yẹ̀rọ sòkó lójú ọpọ́n lọ́rùn tó bọ̀hùn bí ìgbà náà òbí alójìn bí ẹ ṣe ń bá gbàlagbà sọ̀rọ̀ nù ẹ àyè dínà gbókè. ó wà lára yín kí ni má fi lọ mi dá sí kí n ti ẹ má fi ti ń ṣe ti yín. wọ́n máa wo hàn bí ìgbà kánú sọ pẹ́náìtì nù olórí ibùgbà double promotion wọ́n gbé wèrè lókè wálẹ̀ ó gbé bọ́sìkọ̀tà ní ìtọ́ kódà wọ́n bọ̀ nù yàrá bíi táàjọ máa yí mọ́ ìwọ lórí ibú olòsì wọ́n rí ẹ̀mí ẹ̀nà kúkú òkè owó ṣe fúláàtì àfi bí ẹ̀dí èjẹun ó dàbí ewúrẹ́ tí ń yàgbẹ́. olórí ibú olòsì ọ̀sàsán orí bí ẹja rọ ọ̀pọ̀ sí ibi ilé ìtìrú ohun èjìká gbé ìgbìyànjú lóṣù lápá ìlú ọwọ́ àgbọ̀dọ̀ ìgbèrè fásitì pọ̀ náà ẹ̀rọ ìlú sí màá tẹ́.
láti 30 minutes ago. ọmọ ìyá máa gbádùn. bàbá Duarte. Yes, mama. Ẹgbẹ́ mi. Rárá mi pè é. Bá a ṣe bí jèrè. Òpònú àgbàyà. Mo fẹ́ lẹ́ẹ̀pẹ̀ mi ní. Níbo lo wà ńgbà tí Yọmí fi ń gbé legend jáde nínú ọgbà yìí? Yọmí gbé legend. Bọ́tà nù bí. Mami wa o. Sẹ́rí ọ̀rọ̀ yín kan gbà mí wọ́n rà mí fún ẹ̀dì. Ìyá tó bí Yọmí ń ò béèrè. Bàbá Yọmí kò lè dá lẹ́jẹ̀. Ìrìn òpin ẹ̀mí ń dà sọ yìí. Tẹ́gbẹ́dá bá pàdé rẹ̀ pàtí gan àtijọ́ wọ́n ju eléré máa ń nira fún náà. Ẹ̀dọ́gbẹ́dá bá sùn tì yín bí ìgbà wọn tẹ̀ ọ́n tálẹ̀ ni. Kárárá kúrúrú ní ọmọ ọrùn. Mọ̀lẹ́jẹ̀ ti sá. Ó tó mi 52. Ọ̀dà mọ́tò wo gan-an ni Yọmí gbé jáde? Mọ́tò ọ̀gá náà ló gbé bóde ó sì pé kọjá ní ìsìnkú ọ̀pẹ́ náà tán lọ. Àṣé orí ẹ̀ ò pé. Àṣé bó ṣe dàgbà tó bẹ́ẹ̀ ló ṣe gọ̀ tó. Ṣé tíyàn bá pa lórí wọn ni kó má lọ́pọlọ kó má mọ nǹkan tó ń ṣe ni? Ṣé wọ́n ní kó ọpọlọ ẹ̀ kó dojú délẹ̀ ni? Ṣé o mọ̀ pé o fi àárọ̀ ẹ̀ ṣeré títí ló jẹ́ kó wá di ẹni tó ń ṣe gateman lọ́jọ́ alẹ́? Ó wà lẹ́nu géètì ń bẹ̀ yẹn tí Yọmí fi gbé legend tó fi gbé jáde láti 30 minutes ago. So anybody can just come in. Kọ́ lè gbé mọ́tò kọ́ lè máa wà lọ. Ẹ má bínú mọ́. Ṣé rí gbogbo ń tẹ́kàn ń dà lé mi lórí bí ẹni pẹ́ fẹ́ sẹ̀mí mi légbodò ni? Ṣé o bá mi yé yín? Gateman ní sẹ́ẹ̀mí ń bí. Tèmi ní pípọ́ lè ọmọ wọlé ọmọ àpá yín mọ́ bí. Tẹ́ ẹ bá jẹ mí lówó oṣù ni mo lè sí kéèjì fún olè pétọ́ ẹ lọ rè pẹ́ntẹ́ pàkẹ́ mójúkú. Mọ ẹ̀jẹ̀ ló. Bẹ́ẹ̀ni sọ́njẹ́rẹ́ òpònú burúkú afọ́fun pé mo àgbà àyà. Ṣé níbo ló wà àbẹ́ ẹ̀kọ́ ló ṣe wà lẹ́nu géètì bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tí ọmọ Yọmí ọ̀hún tó gbé wèrè wá ká mi mọ́nu ilé tí mo gbà ilé sọ̀kalẹ̀ tí mo bá wèrè nù sí ti rú àbí bí kò ló wà. Àgbẹ̀bí. Òye kó tó ń ṣẹlẹ̀ òye ìwọ gbégbá mi ò mọ̀ pé bó ṣe máa ti kú lórí yẹn ó ti sú mi. Kí wọ́n náà ṣe fún wáyé? Kí ló ṣe fún? Kí ni o ṣe kọ́kọ́ fún? Nǹkan tí mo kàn mọ̀ ní pé kò ń wà bẹ́yẹn sí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kàn change all of a sudden ni. Wò súnmọ́ ìṣúná máa ṣe tèmi ò láìkẹ́ ó ṣe gbá ìtẹ́ lọ́jọ́ yẹn náà tó bá lọ affect ẹ̀dùn mi ńkọ́. Wo Yọmí kí má máa gbọ́ lọ́dọ̀ ìfọ̀rọ̀ yín kọ́ bóyá ojú ẹ̀ máa wá lẹ̀. Níkẹ́ mi lè gbé lọ́dọ̀ ẹ̀. Tó bá yẹ pé nǹkan tí mo máa fẹ́ achieve pé kí n kúrò nílé yẹn fóun kò possible mi ò fẹ́ kú wọn kì í lólè bàbá wọn jẹ ilé bàbá mi nìyẹn mi ò ní kúrò nílé yẹn fún un. Bẹ́ẹ̀ ni bí ṣe fẹ́ nìyẹn máa advise ẹ̀ kó tètè kẹ́ mo ṣọ́ra fún máa yẹn. Báwo ni tí mo kọ́ máa ṣe aláàtìṣe nígbà tí ṣe àná. Ṣùgbọ́n lọ sí bísí àlọ́ra lọ relax. Let's go. Irú ìpèjà ìyàwó ló wá pè mí o. Sórí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ kan ṣe mí hàn níwò yìí ìjẹta mo fẹ́ pa tẹlifíṣàn yìí wọn náà ṣe hà èmi rò pé ó yẹ kí wọn náà ti ṣàkíyèsí pé nǹkan ò fi bẹ́ẹ̀ lọ déédéé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí fún màmá nọ́ọ̀sì mo wá wò ó nígbà káàtì jẹ tó nira bólúwa rẹ̀ bá ń bá báyìí lọ ó ṣeé ṣe kólúwa wá padà dá tí ò fẹ́ dà o wá rò dáadáa mo fẹ́ rí ìlú Ìbàdàn lọ́rẹ̀ ṣiṣẹ́ àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe ẹgbẹ́ kó jẹ́ lábúlé wá hàn yìí mo fẹ́ rí ìlú Ìbàdàn. Kì í ṣe pé mo kàn fẹ́ dédé lè ní Ìbàdàn báwọn mo ti ṣèwádìí fínífíní iṣẹ́ tí mo fẹ́ lọ rí ṣe ni o. wọ́n ní màá gba 300 naira lójúmọ́ nígbà tí mo sì jókòó tí mo ṣírò rẹ̀ dáadáa mo rí i pé ọjọ́ mẹ́wàá 300 naira 3000 ni ogún ọjọ́ 6000 ló ń fa oṣù kan 300 naira lójúmọ́ 9000 ló gàbádáyà
wá rò pé iṣẹ́ wọn ò pẹ́ nígbà tí mi bá lọ láàrin oṣù kan tí mo ní 9,000 ń gbálé tó bá tóbi oṣù 3 síra wọn ìwọ náà bọ̀dì sọ́dọ̀ mi níta bá rí tà tí wọ́n fọwọ́ pa tẹ́mi náà wọ́n á máa yí mọ́ra wọn nítorí bá rí ọ̀fẹ́ ránṣẹ́ sílẹ̀ ìlú òfin ránṣẹ́ àwọn ìyàwó máa gbádùn ó sàn ju ibi táwa ìdájókòólẹ̀ mo rí ìlú Ìbàdàn lọ rèé ṣiṣẹ́ àtìgbà tí wàhálà ìyá náà sì dédé táwọn ìjọba ti fòǹtẹ̀ sí pé bí ilé ìwòsàn kan ò bá ní kinní kan kọ́ máa yàbẹ̀ mọ́ àtìgbà àwọn ìyá náà sì ò ti rérò mọ́ béèyàn lóyún èèyàn mélòó ní bímọ sọ́dọ̀ wa nìyí béèyàn lóyún ó tẹ́ wọn lọ́rùn kó lọ sí gbòmí lọ rí bímọ béèyàn fẹsẹ̀ gún ìgò kínkínní lásán báyìí ó tẹ́ wọn lọ́rùn lọ gbòòrò fa wọ́n lọ gbòòrò wọ́n lọ rí dókítà ń bẹ̀ ni. mo rò pé èèyàn lè wá ṣẹ̀ṣẹ̀ yìí padà. Ọlábọ̀dé ṣùgbọ́n ẹ̀rù bà mí ṣé o rò pé kí ìṣepò fẹ́ lọ́mọ ọlọ́rẹ̀ jalè ńbàdàn. olè báwo lémi tí mi ì tiẹ̀ láyà àti gbébọn bóyá pé bá ń rí ọlọ́pàá tí ń bọ̀ lọ́ọ̀kan báyìí àmì ó sì máa sọ pé láìsọ pìsì àbámi gbébọn bọ̀ wọ́n lọ́run jẹ́ fún. ó sì dán ọ lójú pé kì í ṣe pé fẹ́ lọ́mọ gbàrú ìlú Ìbàdàn. sọmi ọkàn ní sáláàrú. orí mi ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ ò ní gbàrú o ò ní gbàrú. Abọ́sẹ̀dé èmi náà ń bọ̀ sí ní iná sáláàrú sẹ́mi tó yẹ pé lókun wáyé bí mo lọ lọ́tún lọ lọ́sì dókítà náà máa pè mí èmi náà sọ dókítà ìwà lọ rèé lọ lùbàdàn. ìyẹn kó wà dé inú àwọn ọmọ wáyé yóò rí mi lọ́hùn wọn ni dókítà ń sáláàrú ààyè wọn dà èmi náà ń bọ̀ sí tẹ́lẹ̀ àdúrà tó fẹ́ràn mi lọ́wọ́ ni pé iṣẹ́ tí mò ń bá lọ yìí o tó jẹ́ sí alálùbáríkà yìí o kọ́lọ̀ fi jẹ́ sí alálùbáríkà fún mi kálẹ̀ àdúrà tó ṣe fún mi. Ọlábọ̀dé yìí bó ṣe ń lọ lu Ìbàdàn lágbára Ọlọ́run iṣẹ́ alálùbáríkà òun ni wàá rí olólùfẹ́ mi. ó ṣeun àmọ́ wà ó níbo lẹ́nu àwọn owó ọ̀rọ̀ yìí láàrin mi rẹ̀ ni ìyẹn kí a gbọ́ torí mo ti fi lọ ya tẹ́lẹ̀ ìdí àti ti sọ pé àwọn ọ̀lẹ́lẹ̀ bí kan ilé fi ẹlẹ́ wọ́n lójú mi ò wọ́n lọ́kàn mi ò wọ́n lẹ́yìn mi ò bàbá sì ń bá báyìí lọ nǹkan ò lè yí padà ó dìgbà ń bá lọ tán kí a tó gbọ́ nǹkan kan o. Ẹni ẹlẹ́ni má gbà ṣe èmi ṣe àmì o ètò àjọ sí mi débùté ayọ̀ àmì o àṣẹ. ṣé kò sí. mo fẹ́ bá yín sọ àwọn. ó ṣe ya kò lè dàbí ìyá òwe abáni tó mọ̀ tó sọ. mọ́mi lẹ́nujọ́ mẹ́ta yìí mo rí i pé ìwà yín yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe sí mi tẹ́lẹ̀ látẹ̀yìnwá mo wá wò ó pé kí ló lè fà á ọkàn mi wá ní á jẹ́ pé mo ti ṣẹ̀yìn lẹ́ṣẹ̀ kan nìyẹn. o ò ṣẹ̀ mí o. mo ṣẹ̀yìn mà torí tí n bá ṣẹ̀yìn lẹ́ṣẹ̀ kankan ni ẹ ní máa hùwà báyìí sí mi torí pé ìgbà tẹ́ kọ́kọ́ dé ẹ̀ kí n hùwà bẹ́ẹ̀ sí mi tẹ́lẹ̀. so ìwọ náà mọ̀ pé ìgbà tí mo kọ́kọ́ débi yóò kì í ṣe báyìí sí ẹ àbí wọ́n ní ajọ́ tó bá rí ni tó bá ń yọ̀ tó wá bẹ̀rẹ̀ sí ríro tó tún wá ń gbó ó yẹ kán wádìí ẹ àbí ẹnikẹ́ni tó wá fún ẹ nírú àmọ̀ràn pé kó wá bá mi bóyá ìwọ náà fúnra ẹ ló dẹ̀ wá rò ó á jẹ́ pé orí ẹni náà gbé ǹjẹ́ wọ́n mọ̀ wípé tí wọ́n bá fi èmi ṣẹlẹ́yà bí ìgbà tó ń fi ìyá tó bí ẹnu ṣẹlẹ́yà ni. mi jẹ́ fi ń ṣẹlẹ́yàmà mi tó bẹ́ẹ̀. ìwọ wá di sẹ́ńsó lò ìwọ àti bàbá Duarte kò ní nǹkan tẹ́jọ́ ń sọ kiri wípé èmi ń yàlè àlè ń wá mi wá sílé àlè eré mi àtàlè nínú mọ́tò ta. èmi àti bàbá Duarte èmi pẹ̀lú mo sọ́rí o
àfi ọjọ́ kan péré tí mò ń bọ̀ tí mo rí ẹ̀yìn àti bọ̀dá Fọlábí níta tí mo kí yín yẹn mo dẹ̀ wọlé mo bá bàbá àdó àti lẹ́nu ọ̀nà gate wọ́n yọjú wọ́n ń wòyìn wọ́n ti ń bá mi sọ lọ́jọ́ yẹn pé kí n sọ fún dáàdi o pé àgbà ẹgbẹ́ àlè yín ni o nǹkan kan mi tiẹ̀ dá wọn lò wọ́n sọ lọ́jọ́ yẹn náà pé àlè tó bá lé. ẹ máa gúnlẹ̀ fún alẹ́ tó bá fi pọ̀pọ̀ ní kó má bàa padà ní kí n sọ fún dáàdi mi tiẹ̀ ká ẹran kúrò dẹ̀ mo kàn kúrò wájú wọn ni. ó kàn kúrò wájú wọn. mo lè sọ lójú wọn àjọsọ. bàbá dùn àti bàbá dà ẹ máa kọjọ wọn pè. mọ̀mí ní ojú àwọn. ẹ bọ́ síbí jọ. màmá tọ́lá wọn màmá mi bílẹ̀ sí lójoojúmọ́ àwọn ìyá nù. kí ni iṣẹ́ ẹ nínú ilé? díẹ̀ mi nínú gidi wọn. lára iṣẹ́ tó gbà ní kó má ṣe àyọrùsọ kiri kó má ṣe fòkìfòkì tójú ẹ̀rí tójú ẹ̀rí kó má ro kiri àdúgbò ara iṣẹ́ tó gbà nìyẹn. ṣé èmi ni àbí òun ẹ ń gbọ́ o tó ń ṣe èké ìwọ ọmọdé mọ́ta yìí. ẹ̀yin náà bá ń jọ. ṣé wèrè ni ọ ni o tó ń ṣe òfófó wo mẹ o tó ń ṣe òfófó mọ́ta rẹ mo jẹ́ pé bí ara síkìn wà ní olè náà bó ti jẹ́ furu ẹ̀ lọ́mọ ilé mú kí. bẹ́ẹ̀ni ẹ sọ àwọn àgbàyà òpònú apárí òṣì báwo làgbàlagbà ẹ ṣe wà tó dánú ná tó ní ìrònú kankan téèyàn máa ń rò nílé ayé ó gbọ́dọ̀ sùn kó lọ tún yàn ni ìwọ rò kó fẹ́ dá ilé wa rú fara ẹ balẹ̀ ó ti bàyẹ̀ pé ìwọ fúnra rẹ̀ ló wá bá mi lóní Yọmí sọ fún ẹ pé òun rí èmi àtàlẹ́ ń ta ìwọ yẹn ló tún wá sọ fún Yọmí pé èmi lọ máa ń yọ́bọ̀ ọkùnrin kan ń ta kó sọ fún dádì torí pé tí àlè bá na mọ́gùn lẹ́fà lè ó lè pa ọkọ. èmi mo sọ bẹ́ẹ̀ tẹ̀sán níwájú bí lọ́jọ́ sí ti mi dá inú. ṣé tẹni mo sọ kékeré èké sínú èyí tí mo sọ fún yín jọ ojú oorun ni mo ti jí kí n tó wá bá ẹ sọ̀rọ̀ fún un tí ẹ bá ṣe sọ láti ojú ẹni tó sẹ̀ jí èyí kà kún ṣé wàá rí ìtò ni mo sọ fóun ṣé bí mo ti sọ fún ọ nu lóòótọ́ ni mo sọ ọ̀rọ̀ bá ń fọ sí mo ní mo ṣe sọ mo ní ṣàlàyé fún dáàbì o kẹ́ máa fojú sílẹ̀ o kẹ́ lè rí mú o pé obìnrin tí bá yàn lé o pé yín máa pa ọkọ ni o ṣé mi ní kò sọ fáwọn. dáàbì yẹn kì í sọ fún dáàbì yẹn kì í sọ fún. o ti aṣọ fún mọ́mí sí mọ́ fún ọlẹ́fọ̀ jẹ ní àbúrí ẹ̀ burú ni ẹ wo jáde máa mi sẹ́ni ó ti wá bẹ́ẹ̀ àgbà tí ó sì bínú lọ́mọ ẹ̀ náà máa pọ̀ gbogbo nǹkan báyìí máa ka kún sí ó ti yé ọ̀rọ̀ ọmọ kéékèèké méjì ni. ìwọ gan ni wèrè ìwọ ni àgbà àyà àwọn méjèèjì. ìwọ ni kẹ́ni má ní. Yọmí ó yà máa gbẹ tiẹ̀. àgbàyà túnde ó fẹ́ túnde wá iṣẹ́ ẹ̀ ti tán lábẹ́ òní lọ ó dé aṣọ yẹn ti túnde àgbàyà wo ṣé orí táwọn méjì bá ti sọ òun làbẹ́ dé o dáàdì kan kò ní láti dé iṣẹ́ ẹ̀ ti tán ó ti tètè bọ́ sílẹ̀ àti kó lọ kú ẹ̀wọ̀ tó o bá kú ẹ̀wọ̀ tí bá tú ẹjọ́ sílẹ̀ fún ẹ. tani máa gba iná kò lọ ẹ bọ́ síta ẹ láyé báyìí ẹ bọ́ síta ẹ bọ́ síta. supervisor ẹ̀kọ́ méjì ọ̀pọ̀ gbọ́dọ̀ ẹ̀rọ náà o. Ṣadé ní sùúrù kí ni ìtumọ̀ gbogbo nǹkan tó ń ṣe. ìtumọ̀ ni pé mo láìkẹ́. dúró ná ní ilé yín ṣé ọkùnrin ló máa ń gbélé obìnrin ni
àbí obìnrin ló máa ń gbé lọ́kùnrin. Yọ̀mí báwo ló ṣe fojú burúkú wò mí kí ló dé ló máa ń ṣe ṣé mo dùn tó ni. kí ni. ó dà mi ò wé ọkọ mi pọ́sítà. kí ló máa ń ṣe ẹ́ náà. Ṣadé stop ẹ. máa tẹ̀lé. kí n tún mọ gbogbo òṣìṣẹ́ wa fẹ́ wá bá mi ṣe yẹn sìn. Ṣadé. kì í ṣe oyè ọdún gbogbo yẹn ta ló wá sájà nínú ilé kò kú tó ṣẹlẹ̀ wọ́n fi lè gbé wèrè ẹ̀yẹn wọlé sí i. kí ló fa ìwọ mi ni. Ṣadé Ṣadé Ṣadé. mo dáná mo lórí burúkú tí kò bá mi Yọ̀mí ti bà tèmi jẹ́ o fóònù wo la fẹ́ fi ó ti sá lọ ẹgbàá mi ó ti pa mí náà mọ ìyá ó ti pa àbúrò mi mo dáná o. sọ ilé mi máa sọ fún ọ nù sọrí àwa ti pẹ́ ń gáràjì ní èjú ọmọ ọdún 15 lọ tí mo ti wà gáràjì. ọgbọ́n mọ̀ bàbá mo mọ̀ pé níjọ́ sí kí mò ń sọ pé mọ́tò sẹ́yìn àwọn olòsìn wọn ò lè jẹ́ wọ́n náà wọ́n ti nẹ́sí à ní. ẹni jọjọjọ. tọ́kì ènìjọ. jọjọjọ. sí gáràjì ìjọba kan tí a gbà tó sẹ́yìn mi àfi tí wọn bá jẹ lọ ǹjẹ́ wọn bá jẹ lọ mo wà pẹ́ mo wà ń bẹ̀ àwọn báwo tó ní ìsìn tí mo wá ja kápò yìí kò sí ọ̀nà tí a lè gbé gbà. ní ìsìn ní gáràjì tí máa sọ lọ́tọ̀ọ̀nù lọ́kọ̀ mi bó ṣe ní yégeyége o ní sáà jẹun. ọyọ ayọ mọlẹ. ọmọ tó bá gọ̀ ni. ọkà yẹ ó lè ṣe ọ̀rọ̀ ọyọ ni ọ ọyọ gidi ni ọ. dákò sára fi àṣà. ẹ pẹ̀lẹ́ ẹ kú báàgì. èmi tí mo ti mọ tí lọ́rùn tí ń ta gẹ́gẹ́ láyé nígbà tán wàá mọ tí ayé sì ṣé wàhálà òde ọyọ nìyẹn. èmi nìyẹn. ọ̀pẹ̀lẹ̀ a ti dé gáréèjì. bó ẹ ṣe àmọ̀ kí mo wà mí. ńgbà dé gáréèjì wọn ni ká ṣé mo wá jẹ́ bí àlejò fún òtí ẹ̀jú èmi ní òní mọ fún òtí. àbá tẹ́lí ní ìsìn ní gáràjì wa èmi ní tẹ́sọ́rà. ọkùnrin ẹ̀ pa ọlọ́run ṣe mú. àbá bí bá ti sọ pé Tókíò ní jọ ẹni Tókíò ní jàre. Tókíò ní jọ. Tókíò ní jàre kọ́sájàre sápò tiwa náà ni. ẹ mọ̀ pé alóyin ké fún rẹ̀ tó bá ti jẹ báyìí mú yàn jẹ ni. ọmọ dáadáa ni orí èyí tó tiẹ̀ dán mímí tí wọ́n yọ kúrò ń bẹ̀ onílẹ̀ bẹ́tẹ̀ mú kúrò ń bẹ̀ tó kun pankẹ́rẹ́ ní ọ̀pẹ yẹn. ẹ káre. ẹ kò jẹ́ náà ayọ̀ pankẹ́rẹ́ fún mi tẹ́kẹ́ ọ̀rọ̀ ẹnu láàbì máa bá wọn sọ. ẹ wo ìwọ lọ sí gáràjì yìí tiẹ̀ ẹ má ti bèrè mi sọ pé mo lálejò fún náà ń bọ̀ ẹ wá ṣe ẹ wá ṣe ẹ wá ṣe. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ ọmọ yìí mú wá. ó ní ń bá òun wá ṣẹ́ ń ò sì léèyàn báńkì tí ń bá pé ọ lọ ṣiṣẹ́ owó ó rí lóòótọ́ náà ń bá ní kákálà kọjọ́ ṣe ń gbákejì rẹ̀ kò ní jà mí níyẹn àmọ́ wọn fẹ́ yọmọ lọ́mọ lẹ́nu mo wá fẹ́ kọ́ bá mi wáṣẹ́ fún un lọ́dọ̀ yín yàn yín. ṣé ó máa jáwèé ń gáràjì. ó kúkú kàwé bó sì ṣe pé yọ máa bọ́kọ̀ lóko ni. bóyá kí n jẹ́ ọmọ ṣe kọ̀ǹdọ́. ti dọ̀nkọ́ nínú ẹ̀dá tó ń dọ̀nkọ́ yẹn ni ó ṣeé ṣe ọgbọ́. àmọ́ bàbá nǹkan kan tí mò ń wò ni pé owó tẹ́lẹ̀ àpò kààbọ̀ ni ọ̀jẹ̀ o. Ọ̀yọ́ bẹ̀rẹ̀ o
àpò kan àbọ̀ bó o ṣé kò wá ní gbé pẹ́ẹ́lí ju tọmọ tí mo mú wájú òní yìí lọ. nítorí tọmọ tẹ mú wájú ni ọmọ ẹ̀yìn mọ̀ sí ọmọ tó jalè. eléyìí èso ni ọmọ eléyìí gan ẹsẹ̀ tá a wà mú ṣe yìí ọkọ̀ já bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ọmọ níbi nírin ni àmọ́ jọmọ tó fẹ́ láàmì làkà fúnlẹ̀ ọgbọ́. ọkọ̀ mi nìsín kò sí jáàkì inú ẹ̀ ń ló jí lọ. tí mo ti ẹ̀rọ pọ́kọ̀ gẹ́gẹ́ ló gbé lọ ó dúpẹ́ tí ọ̀gbọ́kọ̀. ìgbọ́ngbọ̀n gbé inú lé wọ́n gbé sí. tábìlì nílẹ̀ o bó bá ti wá jẹ nípa ọ̀rọ̀ olówó dé. owó rẹ̀ sóò ní máa kó fún àbẹ́yìn lẹ́mọ̀ ẹgbà. ọmọ dáadáa lòun náà ó lè máa kó fún àmọ́ kí n lè mọ bí ṣe ń ṣe dáadáa sí kówó rẹ̀ fún mi tówó rẹ̀ bá ti ń tẹ̀ mí lọ́wọ́ ẹ̀yìn máa mọ́ ní ọmọ bí ti ṣe dáadáa sọ́gbọ́. owó ló máa ń kó fún ilé ìgbìmọ̀ bó ti kójú òṣùwọ̀n sí. àwọn ti yẹ máa lé ìjọba ọ̀run. ìjọba àgìlà tán lè tọrọ náà là ń lè. ọmọ sọ ti gbọ́ tí àdéhùn àti bàbá sì nísìn torí sìn lẹ́yìn dé gbòòrò tọ́lẹ̀ ẹ̀pẹ̀ bẹ́ẹ̀ lajú. láwọn tó ń wo èmi lajú o. eléyìí náà má lajú. wọ́n bá lajú wa lè tó dà wọ́n dà wọ́n gbòòrò. mo ti gbọ́ mi èṣù jàǹbá rí. kéde tí bá fẹ́ kéde kan fún yín àwọn èèyàn mọ̀ ni èmi àtọ́sọ́lọ̀ báyìí ni a ẹ má ti lọ́wọ́ ẹ má ti mọ sọ́lọ̀ ti mọ lọ́wọ́. ọ̀pàpà jíṣẹ́ tí wọ́n rẹ̀ wọ́n. ṣé kò yóò àbẹ̀rẹ̀ báyìí. ẹ kó dùn wọ́n dúró èmi wọn máa bẹ̀rẹ̀ ilé ìbàdàn tí wọ́n já ọ. ẹ ṣe ọ ní sàṣẹ́lẹ̀. mo ló di ema ilé ìjọba ọ̀run. ẹ ní ma sàṣẹ́lẹ̀. ìjọba ọ̀run ti ẹ̀ wá lẹ̀ bá wa ẹ̀yin máa gbàgbó tí ilé ayé àwọn máa gbàgbó tí ọ̀run. gbogbo ẹgbẹ́ yẹn kìí náà gbé. Àgbẹ̀bí o, èèyàn tó lọ́gbọ́n kẹwàá fi kalẹ̀ sí ọ̀dẹ̀. Ẹ̀wọ̀n ohun ọmọ ṣe máa fi méjì ṣeré rárá. Torí láti ọ̀pọ̀ jẹ́ yóò ní. ẹ dáa dáa yín làwọn tẹ̀ bá jẹ́ ẹ́ sí mi. o tí o yóò torí gáràjì kò sí pé ọ̀ ní gọ́ o. Ọmọ mi má ṣe kẹ́gbẹ́kẹ́gbẹ́, má ṣe kó ọ̀rẹ́ alábùradà jíjò. Irú wọn fi tòjò tẹ̀rùn jẹ́ ní níyà o. Òjò apá. ẹ̀bùkàfọ́ àwọn ọmọ rẹ̀ kí ló ṣẹlẹ̀. Allah ló ṣẹlẹ̀ jàre. Kí ni wọ́n sì ń wá? gẹ́gẹ́ bó ti bọ̀ mo wọ skul owó kan ló sọ fún mi pé àwọn ti yá pé àwọn ọmọ ẹgbẹ́ ti fara gbá gan. Àwo ti ya kọjá lẹ́wù taro skifu gan ti bá lọ. yé bàbá skifu náà bá lọ. kí ló dé? o rojú mi ni. o jẹ́ kí n sọ èyí tó jọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ̀sìn sórí for now adako kúrò lọ́gbà yìí kókó wábì kan gbà lọ fún bíi a month or two bí a kò gbákú tọ́nu lọ ibi táwọn fámìlì ẹ̀gbọ́n ò ti ní rí ẹjú ètò náà. àwa gáàsì wọn á wá gbé wọ náà. kí ni tèmi ní ìṣáàsì lára yín. má sọ bẹ́ẹ̀ mọ́ o sí lára wọn wo ìwọ fúnra rẹ ò kí drop ni. dáhùn mo sọ ń gbà yẹn náà mo ní mi sí lára wọn pé màá kàn máa fún yín lówó ni mi ò sí bẹ́ẹ̀. kò sí kúrò wájú mi jàre. mi ò lè padà sílé mo dẹ́rùn lé mo sá kúrò lé. èyí má kó tí ẹ bá mi jàre má kó sí lọ lẹ́gbẹ̀ẹ́ mi. mi ò lè padà sílé. wọ́n fẹ́ kó padà sí wọlé gbà wá. má bọ́ bímọ ẹ o. Kì í kánjú ọ̀rẹ́ tó bá mi fi kiri lọ́nà ṣe pẹ̀lẹ́ kò sí bọ́wọ́ ọ̀fẹ́ ṣe lè kéré tó akọ̀sàpò ni o. Àgbẹ̀bí àgbẹ̀bí o ènìyàn tó lọ́gbọ́n kẹwàá fi kalẹ̀ sí òde. Ẹ̀wọ̀n ohun ọmọ ṣe ẹ máa fi bèjì ṣeré rárá torí láti òkú ọkọ̀ jẹ́ olùkẹ́.
Ọ́físà tẹ́ àbá o ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ní. ọ̀gá nìyẹn. àwọn lọ́gà tẹ́ àbá o ẹ má bínú mi wà pẹ́ ìlọ́gà ẹ má pẹ́ nìkan kan mo ti nìkan ó fún wọn ní ìwọ náà. mo ti fún wọn mo fún wọn. dúró ìwọ ni Yọ̀mí. kẹ́sì Yọ̀mí kọ̀ńdọ́ lélẹ̀ yìí. ó parọ́ ọ́físà oya. oya kọ́ni 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 ẹ̀dùn kí ló ṣe sọ́jà lè ní. Mẹ́jọ mo fẹ́ gba ṣéèkì mo fẹ́ gba. wọlé. Ọ̀gá dráìbà. Hello. Sẹ́tù àwọn èrè kọ́ni mo tún fẹ́. ọ̀yá ṣẹ́yìn dà kílódé yẹ o gẹ́gẹ́ kílódé ṣe mẹ́sì gbọ́dọ̀ mojú ni ṣé bẹ́ẹ̀ ni kò ọ̀rọ̀ lọ́sẹ̀rẹ̀. ọjọ́ wa ló jẹ́ ẹ̀yin fẹ́ máa lọ wá sẹ́tù wá fún lórí ẹ̀kẹ́. ó yẹ ṣé kí n kà ṣé mo tẹ̀sí sá ṣé mo tẹ̀sí sá lọ́wọ́ mi ẹ máa mọ orí ẹ̀yà tí mo jẹ kí ló ṣe yín. ẹ wo tírípù àkọ́kọ́ tí ń kọ́ lọ náà ní ẹ dákun ẹ ní jẹ gbèsè ẹ jọ. tọ́nà mi nà bó ń ṣe. kó lè na yín o kí lè bá ṣe. ẹ fọ amúṣẹ́jú wa. wọn àfẹ lówó ló ń mọ́tò bàfẹ́. ẹ dákun ṣé bí òun lẹ mọ gbàtí èsè mọ́tò ẹ máa mú òun lọ. dírẹ́fà gbogbo rẹ̀ gbé yẹn lọ ya let's go. àyè ẹsẹ̀ sójà lè ní. ó jalè kò jalè tó bá dé station wa mọ̀ nǹkan tó. sọ́lẹ̀ ní wọ́n náà ní àbẹ́wò ní gbogbo ilé sọ́lẹ̀ dé ni. bẹ́ẹ̀ mi níṣẹ́ mi lọ́wọ́ o kò ṣe pé kìíní o ní sẹ́dẹ̀ mi ṣe látàárọ̀ ọjọ́ mi lélẹ̀ eyín àwọn ìjọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ tí mo ti ń wà lọ́dún náà kò sí lọ́lọ́pàá kan tó lè halẹ̀ mọ́ mi nígbà tí ìbàdíjà ẹ̀ dínkù gbé mọ́ tí yóò ṣe ìbàdíjà kí ló dé. wọnú bọ́ọ̀sì fún mi kò jẹ́ kẹ́ lọ. ẹ ti sọ fún yín àdìgẹ́ ẹ̀ta àbílẹ̀ wọ̀ fún yín ni ọgbẹ́ ìgbẹ́jọ́ yín. kí ni gbogbo sọ́lẹ̀ ìwọ náà. ẹ tí ma kaka ẹ ní lọ́sẹ̀ wọ́n mi ò ń sẹ́ pé kí n má fa yán o ọmọ bọ́lá ti pé olè yán tí ẹ bá ti pé olè ní mo fi dá yín lójú fúnra mi ní báyìí pa station. máa kọ́ bá jẹ̀lé ń pa fúnra mi ni. ẹ já àbúrò kílódé abẹ́rẹ́ gbogbo àwọn mélòó bẹ́ẹ̀ dùn jọ bíjà o pépèrè ọmọ méjì wù mí mélòó 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 fi ṣe. wọ́n sọ kálẹ̀. orúkọ òdìsó lẹsẹ ẹsẹ ilé ẹranko èèyàn gan wọn kọ fún. gbogbo ọdún tó parí lórí mọ́tò yẹn màá tí ẹ mọ́lẹ́ èmi máa wálẹ̀. ẹ jẹ́ mọ̀ pé wọ́n mọ̀ yàn ẹ jẹ́ mọ̀ pé wọ́n mọ̀ yàn. bẹ́mú kan akẹ́kẹ́ mú kan kó bó pẹ́ bóyá ẹ̀dùn jọ bí wọ́n. ó ti pọ̀ ju àwọn ọmọ tẹ̀sí Esuru, àjọṣọ ní ìrìn lórí. sórí agídí tó ló ní ẹ. Ẹ wo ọ́fíìsì ẹja dísùrù fúnra wa o. Mo ń béèrè lọ ìmúdíkì lọ́ọ́ máa yẹ ṣe. Ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí máa jábọ́ sí mi lọ́wọ́ àwọn gbogbo lẹ́kùn yẹn. agídí tó ló ní ẹ ẹ̀ǹdẹ̀ wọ́n máa tiẹ̀ mọ́nú gbàgbà mi wo fọ́tò ọmọ yẹn. ṣé o ti rí àwòrán yẹn o ti rí pé wọ́n wà wọ́n dáràn ni. Ṣé o sí èrè? Ṣé mi mo fi fọ́tò ẹ̀ síbẹ̀ ni? Àsọlé ni ọ́ ọ́fíìsà àbábọ̀lágbà ègbè ẹrù ńlá ẹ má bínú ọ́fíìsà ẹni ọmọ pọ́nmọ́ olè ní ẹ wo bẹ́ẹ̀ ṣe ń wo àwọn mọ́tò kò sólè láàrin wa o ògùn òdi ẹ̀fọ́ lè iṣẹ́ ọwọ́ wa làwọn. ọ̀gá mi. ó sí èrè dá lọ́gẹ́ ẹ iṣẹ́ wo ló bá mi ṣe àbó sí èrè ni ṣé èrè báyé sí ọ́ ẹ ń jọ̀rọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú mi tó ń pè mí lọ́gẹ́ èmi sọ́gun olè ọ́fíìsà ẹ má bínú ẹ jọ sọ́ńfọ̀ bàbá àgbàlagbà. ó lè ní o ó lè kọ́ o tí ẹ kọ́kọ́ lọ dúró síta náà. sáà bàbá ègbè ẹrù ńlá
Màá na kó ló sí mi. Ẹ bọ́ síta. Ẹgbẹ́ bẹ́ẹ̀ dára ní kò ń fún lówó oúnjẹ nínú sí ẹ. Ọ̀gá mi, ẹ wọ́n lọ bá wọn. Má lọ bò ó. Ṣé ìbò lè dé? Sá. Ṣọ́ọ̀ṣì. Ọ̀bẹ̀lẹ̀ báwo ni ibi tó lọ lánàá? Kò sí problem pé àwọn pọ́ìsì wá ṣe wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá ní dúró ta kò sí tẹ́ǹsì. Ọ̀yọ́. Ẹ ti dé. Wọ́n lè ọ̀tá yẹn. Èyí ti jẹ́. Ẹ̀yin kan lẹ bá a ní ọ̀fẹ́ gbogbo òsì báyìí ní ọ̀fẹ́ gbogbo òsì báyìí mo ti sọ fún yín jọ́ tẹ kọ́kọ́ mọ́ ọmọ wa mo ní mi ò fólè. Àmọ́ àwòrán ọmọkùnrin yìí tí wọ́n mú wá pé ká bá wọn wá ó ní. Dídé. Ọ̀gbẹ́ni ohun tí mo fi mọ̀ pé òun ni àwòrán rẹ̀ tí mo yà sí. Yóò lè lóòótọ́. Àmọ́ mo ti ṣètò láti pe àwọn tí wọ́n mú àwòrán rẹ̀ yìí wá wọ́n sì ti láwọn kàn mí lára ní ìsìn. Ọ̀dà tán bá dé kò sí wàhálà. Dìde wá síbí. Kí ni orúkọ ẹ? Dáhùn. Ọlábọ̀dé ló kọ mi. Ọlábọ̀dé. Ibo ló ń gbé? Abúlé Tẹ̀wọ́nrìn ni mo ti wá. Báwo ló ṣe bí ọ̀dẹ̀ báyìí? Ọ̀dà kí ni orúkọ bàbá ẹ? Bá mi ti kú ti pẹ́. Ó tún parọ́. Ó ń parọ́. Màmá ẹ kọ́? Màmá nọ́ọ̀sì máa mi. Màmá nọ́ọ̀sì. Ọ̀dẹ̀ bá nílé yìí. Ọmọ yìí èso lè. Èso lè kí wá ní ó ní iye tírípù tí n bá ti lọ báyìí kí wá ní wọ́n kàn dùn àtàmì ló kalẹ̀ sí ibà mo tún bá àwọn yẹn sọ pé àwa gan mọ̀ yẹn. A ní èso lè wọ́n àrùn mọ́. Kábíyèsí o. Ọba àdúgbò làwọn. Ọsọlọ́nu. DCO òpùrọ́ ni. Ó ti ẹ̀ tí fojú hàn náà òpùrọ́ ni. Jókòó síbẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. Yọ̀mí wá súnmọ́ bí súnmọ́ kí ló sọ àgbọn ìwà ọ̀dọ́ máa bọ̀ ọmọ mi Yọ̀mí sọ dá báyìí. Yọ̀mí kọ́ Ọlábọ̀dé ni. Ọ̀gbẹ́ni ṣáfà ẹ ṣáàjú ló bàbá aṣọ mọ wọn. Ìmọ̀wọ́. Ta ló ń parọ́ náà ẹ̀ méjèèjì wọ́n ní Ọlábọ̀dé lórúkọ rẹ̀ bàbá ní Yọ̀mí àbí nǹkan ta ló parọ́ ní. Ọmọ tani ẹ wo fọ́tò rẹ̀ tá à ń pẹ́ kárí. Ó mà nílò tán. Bàbá ẹ ṣe gan tí kì bá ṣe àwòrán tẹ fún wa yìí àti àwọn ẹ̀rí mi àti ilé sẹ́yìn ló jẹ́ ká gbàgbé pé ẹ̀yin lẹ bímọ ìlú tán. Ẹ máa mú lọ. Ọ́fíìsà ń dẹ̀ mà nǹkan tó ṣe lóró wípé irú wa fẹ́ bínú sí ẹ̀dẹ̀ wá wo kò sí ní tọ́mọ ilé ṣe wá sọ̀rọ̀ mi yé. Dókítà ni lọ́la lẹ́kẹ̀ ní o dókítà ni o. Mọ́mí mi fún yín ni. Àwọn mọ̀ pé dókítà lọ́dà ọ̀nà gágbètì ni o bó ṣe ń ṣe bí ọ̀tẹ̀ bí àárọ̀ oko yìí. Ṣé èdè àwọn ọ̀gá rẹ̀ gbogbo tí bàbá rẹ̀ sì nílẹ̀ òun náà lọ́la àpòlé lọ́wọ́ lọ́ka lọ. Tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wá ọ̀rọ̀. Tẹ̀lé wọn. Sọ mo fẹ́ fún yín bíbá kiri ti àmọ́ ìgbé àtàsán ọmọ bí ọjọ́ ajá. Alárí ẹ̀mí wò gbé ọmọ sọ́lọ̀ ìbàrẹ̀ 1 million. Ẹrù. Sá kí ló lè máa mú ọ sá? Ọ̀dà wà. Kí ló dé? Ẹ̀dùn ẹni sùn náà. Mo ti sìn yẹn mu. Kábíyèsí mo ti ẹ̀kọ́ rò pọ̀ wọlé. Àṣẹ ṣe kábíyèsí ẹ̀kan ní bọ́dí ọlá ni orí yín èso orí adé. Ẹjọ́ ẹ fọmọ lẹ̀ fún ẹjọ́. Ẹ dàbí lẹ́yìn ló gbé ní nǹkan. Ṣé ẹ mọ̀? Ọmọ tèmi ni èmi ń bàbá rẹ̀. Kí sọmọ yín ọmọ tèmi ni bóun ti jẹ́. Ọ̀dọ̀ mi ló dé sí ngbà òdélẹ̀ yìí èmi mo ti fà á fún aláyìí pé kó máa kọ́ṣẹ́ dọ̀nkọ́ lọ́dọ̀ rẹ̀. Nkọ́ṣẹ́ kí n lọ́dọ̀ rẹ̀. Kọ̀ǹdọ́tọ̀ ló ṣe èmi mo ní mọ́tò mi lọ́lọ́ọ̀sì mọ́tò ilé ìfún. Ìwọ ni ọ̀gá rẹ̀ wá nkọ́ṣẹ́ kọ̀ǹdọ́ lọ́dọ̀ rẹ̀ orí mi o ọmọ tó yẹ kó gbà wọ́n sí kọ̀ǹdọ́ tí wọ́n wá gbà sí kọ̀ǹdọ́ ìròpọ̀ ọmọ onílé ọlọ́nà owó ń bẹ ọkàwé èmi ọmọ ń tẹ́ fi yí láti wọ́n ṣe bí àárò oko. Ẹ dákun ọ̀gá mi ni. Ọ̀gá rẹ̀ wo ìwọ lọ̀gá wọn èso ọ̀gá ẹ̀. Bàbá ẹ̀mí ọ̀yẹ̀ yẹ ilé kí ni ń ṣe. Kí ló bá ṣe?
Ọlábọ̀dé Ọlábọ̀dé tí ìyá rẹ̀ wọ́n. Bọ̀dé Ọlábọ̀dé ojú òtí mi ó sì dojú tì mí. Dojú tì mí ó sì lọ Ìbàdàn tí mo ní ọmọ lọ. Ìyá wa abẹ́rẹ́ ibi tá a ti dúró lójúgbó lábárí èmi àti méjì ló bá bẹ́ẹ̀ jáde kìjà lábá bùsùn sọ pé mo ní. ẹ wo èmi ò kí ń ṣe Bọ̀dé o tálẹ̀ yín. ojú òtí mi Bọ̀dé Bọ̀dé ojú òtí mi mi ò ṣe Bọ̀dé ẹ gbà mí o àdúgbò ibu ọ̀nà tó fi fìgbóná kàn án torí Ọlọ́run. Bọ̀dé báwo èmi ò ṣe Bọ̀dé ẹgbẹ́ mi wọ́n mi ìdìbò ni inú kó láti rí tó jáde. ẹ bá múlẹ̀ ẹ wọ ẹgbẹ́ wọn yìí Bọ̀dé ọ̀dọ̀ bàbá alágbogbo ní wà á lọ báyìí torí Ọlọ́run. Ibu ọmọ mi lọ tí èmi fìgbóná kàn án yá bí ẹgbẹ́ mọ́wọ́ mi ràn. ẹni ẹlẹ́ni má gbà ṣe èmi ṣe àmì ọ̀ èdè àjọ sinmi débùté ayọ̀ àmì. ibi ìwà jẹ bí àlejò yẹn abó olùsè ń wo tó ń wo bí àlejò yẹn dáàfin dóná kí ọba ọmọ ọ̀pá ẹ̀yìn ní gáràjì ọmọ pàyà abó òrìbó ṣe ń jọ bí àpò kúlíkúlí ìwọ náà wúra rẹ̀ àbí ọ̀dà gíráfìtì tí wọ́n tó ṣe dáadáa nínú ilé ìtẹ́lẹ̀ tó ń lu mọ́tò gbogbo ṣe ń wò bí ọ̀dẹ̀ wọ́n fọṣẹ ra ọ̀la ni àbí bóòlù máa ń ṣe báyìí kí ló dé ọmọ àbẹ ẹ̀rọ ọmọ ẹ̀ kí ṣe ní Yọ̀mí dára yá. a rí o a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ṣe ẹ wá tí ìrọ́pẹ́ ìdáhùn ẹ ti ìrọ́pẹ́ kankan dúró rárá. kí ló ṣe. ṣé ọmọ ọ̀daràn ẹ ti lọ pẹ́ fún bàbá mi nínú ilé ìṣá. kí ló ṣẹlẹ̀. ẹ wo inú ilé ìsàlẹ̀ láti òkè dé ìsàlẹ̀ ọmọ yóò lè bá mi gbé. ọmọ wo ni ò ní. Yọ̀mí yóò lè bá mi gbé nínú ilé ìgbọ̀nsẹ̀. níbi ìjókòó ọmọ bó ṣe ń sàlẹ̀ yẹn lọ́wọ́. máa lọ àbí ẹ wá sàní wọn lọ tó lọ wo má dẹrù bọmọ ìmọ o má dẹrù bọmọ ìmọ o kí ló ṣe ọ má bẹ jẹun. ẹ dọ́nà ẹ dọ́nà ẹ lọ wípé ọmọ tẹ wá sínú ilé ọgbà ẹ̀wọ̀n ló yẹ kó máa wà ní ọmọ ọ̀daràn burúkú ẹ. sùúrù lójú bíi jálọ kí ló ṣe ọ náà wo má bẹ jà o má bẹ jà gan ni torí pé ilé bàbá ẹ̀ ni ó sì gbọ́dọ̀ gbé bẹ́ẹ̀ ni ọmọ tó ń ti torí ẹja ẹ̀ ní ìsìn ọmọ òun kúkú farapa ni kò kú kí ni ti wàhálà tó wá bá ọ. ó farapa lórí ìsìgbádùn ajẹ́ wípé ẹ̀yin méjì lẹ́jọ́ plan ẹjọ́ mọ̀ wípé ẹ fẹ́ pa ọmọ ìyá tèmi mélòó ni ìyá mi bí ọmọ yóò lè bẹ́ẹ̀ gbẹ́nu lé mọ́ o kò ṣeé ṣe àlejò gbẹ́nu lé mọ́ mi ò ní gbà o. ọ̀rẹ́ o máa bá ẹja gan o ara ẹ̀ dẹ̀ máa kọ́. kò ní bá mi gbẹ́nu lé mi ò ní gbà mi ò ní gbà o mi ò ní gbà èmi àti yín ajọ́ máa ná ọ̀gá bí ẹni ọgbọ́n lé mi pẹ̀lú ọmọ àlè ọmọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ padà wá nù lé kò wọ́n lé mọ́ o àníjọ gbẹ́nu lé èmi ni máa jáde fún. ìṣòro náà ṣòro kè tó ń ṣe bí àgùntàn. ẹ máa gbádùn mi o ẹ máa gbádùn mi máa bá yín pò ó ẹ jẹ́ ọ̀nà yín lára yín ká sí i òun náà ló sọ fún yín yẹn. ṣé ẹ rí gbogbo yín kọ́ pé ẹ kàn mú mi lára sí tèmi dẹ̀ yé mi o ṣé ẹ rí wọ́n ní àyà ọmọ kékeré báyìí ní gbèdé kìí ẹgbàá ló fi ń dà kúrò. ṣé ẹ wá rí ọmọ Yọmí tá à ń wí yìí tí ẹ bá rí àwọn tí ó ń bá rìn ẹgbẹ́kẹ́gbẹ́ ló ń kó àwọn jàgùdà àwọn ọmọ onípa ńlẹ̀ àwọn ọmọ tán ọ̀rẹ́ ni bí wọn tó ẹ pé tẹ̀yìn kan bá rí wọn ojú àtìyìn pé ọmọ yín lè ń bá rú wọn rìn tí n bá wá dákẹ́ tí n bá wá ń wòran tó bá délẹ̀ tán ṣe ti gbọ́ akọ́ ló máa dà ìdí nìyí tí mo ṣe ń ṣe gbóhun tí mò ń ṣe pẹ̀lú ẹ o. sórí alẹ́ mi ò pe ọmọ bọ ọmọ yìí bí ṣùgbọ́n wá tó o fi mú ọmọ yìí ti le jù ọmọ yìí ò níyà kò ní bàbá àwọn Yorùbá sì bọ̀ lóòótọ́ wọ́n sọ wípé ọmọ olólìbáwí ọmọ rà
ọmọ ṣèdín èmi ò ní ọmọ bá wí o ṣùgbọ́n gbùgbùgbùgbù lójoojúmọ́ èmi ò fọ́ sí. tẹ̀lé wípé kò níyà kò ní bàbá tí gbogbo yín ń tẹnu mọ́. tó tàbá wí náà bàbá onílé wa náà ọmọ yóò níyà kò ní bàbá òun náà gbogbo yín máa ń tẹnu mọ́. ṣé ká filẹ̀ ká yé ìbàjẹ́ torí pé kò níyà kò ní bàbá. ọyún ọ̀la ni kò lù pa bó o bá ń lù jù yóò di pòkì ìmọ̀ ọlọ́ọ̀ni ọmọ tó yẹ bá ti gbù yíya pòkì tí ò ní gbọ́n kankan mọ́ ni èmi ò fọ́ sí èmi ò sì ní gbà. aya mi ọpọlọ mi ti ń dàrú. ẹ má bẹ̀ mí o má bá bèjì rẹ lé o bó ní ń padà mí ò ní gbọ́ bẹ́ẹ̀ mú kan ra kẹ́kẹ́ mú kan roko bó pẹ́ bóyá ẹ̀dùn jọ bí wọ́n fojú kan ra wọn. ẹ dákun ẹ jẹ́ ń ṣàlàyé fún yín kí ìtí òye yín ó lè lójútùú. ńjọ́ náà lọ́hùn títí mọ́mọ́sọ̀sẹ̀ ni wọ́n ti gbàyà sí abúlé wa ń gbọ̀n mọ́ mú ìyàwó wọn kọ́lọ́hún ó dẹlẹ̀ fẹ́ ní eré o. ẹ máa wọ́n sì dé ńjọ́ náà lọ́hùn ọmọ mú ìyàwó rẹ̀ la bá sì ṣàyẹ̀wò ó sì jẹ́ bèjì. ó bá ṣe abágbìyànjú ó bí kìnní àmọ́ ń gbò bí ìkíní o kò fọ́hùn. ọmọ ìdí ọmọ kéèdì. kò ké irú mi ò sì sọmọ lọ́wọ́ mi rí ni mo bá gbé fún nọ́ọ̀sì pé kí ó gbé lọ yàrá àtọ́jú kọ́lọ́ rèé mọ́ tọ́jú rẹ̀ abágbìyànjú kejì ìyún òkè ìyún ò sì fọ́hùn. mo bá lọ rèé gbé fún bàbá rẹ̀ mo wá sọ fún babáńjẹ́ náà lọ́hùn pé ẹ dákun o èyí tí ò kéhùn tí ò fọhùn káyé mọ́ ibi ọmọ ká gbé fún yín bó sẹ̀yìn búùtù mọ́tò yín kẹ́ ẹ mọ́ gbé lọ bàbá náà sì sọ̀rọ̀ ńjọ́ náà lọ́hùn. láéláé ẹ̀yin ò gbọ́dọ̀ fọwọ́ ara rẹ̀ lọ gbọ́mọ sìn ṣe rí ìtókè o ẹ̀ ṣàjẹ́ mọ́ gbẹ̀yìn lọ ṣe gbọ́. ẹ̀yin bàbá lè ráwọn ẹnìkan tá a fún lówó tí wọ́n bá níyanjú ẹ̀ ẹ̀jẹ̀ wọn bá ní ṣe. ó lóun ò lè fi ọwọ́ ara àwọn gbé ọmọ òun sín pé ká lọ rèé yanjú rẹ̀ bí n bá parọ́ ẹlẹ́dàá rẹ̀ kọ́ mọ́ já mi bí n bá parọ́ òkú ọ̀run wò mí báyìí o ni wọ́n bá gbé ìtọ́fọ̀hún ni wọ́n bá gbé lọ. nígbà mo wá dénú ilé mo wá wí pé kinní kan sọ fún mi wípé ọ̀kẹ́ lọmọ yìí n tà sí ṣe é fọ́kẹ́ wà mo bá mi po mo táyíká rẹ̀ gbà mo táyíká rẹ̀ mo bá gbé sókè mo lánìí mo sì kí lókè ọ̀kẹ́ ìdá ikú lóò jẹ́ mọ́ ọ̀kẹ́ jàgbádà ọ̀kẹ́ jàgbádà ọ̀kẹ́ jàgbádà. ló bá ké ló bá fọhùn èmi láwa wá sí n bá ta kẹ̀kẹ́ bọ́ ta kí n lọ rẹ̀ wò ya àti bàbá rẹ̀ wọ́n ti lọ mọ́tò wọn gbé wájọ́ náà lọ́hùn mo ní wọ́n sì mọ lé mọ́tò kí lọ kò sì sí ohun tí wọ́n ṣe n bá wò pé kò bú ọlọ́run òkúkú tí ìyọ̀ǹda fún èmi náà mo bá sọ ní ọlábọ̀dé ojú òtì mi tí ń tọ́jú rẹ̀ nú ìyá mi o. ó lè ní ọ. èmi. ó lè ní ọ gbéwìrì ní ọ gbọmọgbọmọ ní ọ pẹ̀lú. gbẹ́nu sáhùn sórí tó ṣe ò ní lọ láì jìyà o ọ ṣẹ̀wọ̀n èmi lọ sọ bẹ́ẹ̀ fún ọ ìwọ lè burúkú yìí. èmi lè gbà kí èèyàn máa sọ̀rọ̀ burúkú sí àmì o. wọn ò sọ̀rọ̀ tí ò dá sí àyànjú ẹni sórí ọ̀rọ̀ òye ọ ni ẹ̀gbọ́n wa ti sọ fún mi ó ní lọ́jọ́ náà lọ́hùn inú ọkàn ni ọmọ ti mú ìyàwó làwọn fi yà sí ibi ó bímọ sí ọ̀kan ni ó sì yè ọ̀kan ò yè ọ̀kan sọ̀rọ̀ ọ̀kan ò sọ̀rọ̀ èyí tí ò sọ̀rọ̀ wọn ló ti kú ni làbá ti ń dúpẹ́ lọ́jọ́ náà lọ́hùn pé àdúpẹ́ pé yanyan ọ̀tàn o láì mọ̀ pé ọmọ ni ọ̀kẹ́ tí màmá ń tọ́jú jẹ́ ọmọ ìgbà ẹ̀. ẹ bá ti wá sọ fún mi. ṣé àìní rẹ sọ̀rọ̀ màmá ẹ ṣé àdúpẹ́ ọlọ́run ràn yín lọ́wọ́. àmín. yóò dà fún àmín. tí wọ́n sì báyìí ẹ jọ̀ọ́ bó lẹ ṣe wá. mọ́tò jági ló gbé mi dé yìí.
a fi mọ́tò gbé ń padà a sì tún tọ́jú yín náà. ẹ ṣeun bàbá mi ẹ ṣeun o pẹ̀lú Ọlábọ̀dé ojú òtì mi ẹ ṣeun báwọn ará abúlé wa bá ti ẹ̀rí tá a dé inú wọn ó dùn ẹ ṣeun. kò ní báyìí torí ọmọ tí a wá lẹ́nu. sẹ́wọ̀n ni mọ́mọ́ mi lọ ní. ọmọ yín o. bàbá mi ọlọ́run mo fi bẹ̀yẹ́ dákun ojú òtì mi ń bọ̀ tí wà ń kékeré lọ́dọ̀ mi ẹ mọ́ ojú òtì mi báyìí ẹ mọ́ ojú òtì mi ẹ dákun ẹ jẹ́ mọ́mọ́ mi lọ. àwọn ọ̀rẹ́ rẹ̀ ń bẹ ń bẹ ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ ń bẹ ń bẹ ẹrú rẹ̀ ń bẹ lábúlé. ẹ jẹ́ mi ó sọ̀rọ̀ o ẹ jẹ́ mi ó sọ̀rọ̀ o ẹ o bí ìyá mi bá ti ń lọ èmi ò mọ̀ báyà mi lọ o èmi ò lè dúró àyìn mọ̀ báyà náà sì lọ ní o. irọ́ lọ pa ọlọ́ọ̀bì kankan ilé bàbá rẹ lọ wà ilé bàbá ọmọ ìsìn ìbọn ọmọ lẹ́rù. dádì ẹ má bínú sá ẹ jọ gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi bóyá ẹ̀yin náà lè sọ fún wa pé òbí tó bá tọ́jú ọmọ láti kékeré dàgbà débi káyọ̀ ìdàgbàdé káàkiri èmi ò bá dálábàá pé kẹjẹ kí máa gbé lọ́dọ̀ wa. ìyá sẹ́yìn lè gbé bí. bàbá mi n ò lè gbé yín o. o lè bá a lọ o ti délé bàbá rẹ ọkàn wù ọ ni àwa la bí ọ. ìyá ẹ̀yin lẹ wo ọmọ yìí tó tọ́ ṣùgbọ́n àwa la bí àlejò kan ẹ̀ mọ̀ lọ nǹkan tí a lè ṣe ni wípé màá rí i pé àgbà yín láàyè kẹ́ ẹ máa wá bẹ̀ wò gẹ́gẹ́ bí ọmọ yín òun náà sì máa wá bẹ̀ wò lóko kódà a sì tọ́jú òun. bàbá mi bójú bá ti yẹjú kó wọ́n mọ́ yẹ. kò ní yẹ kódà a tọ́jú ó yẹ lọ́wọ́ ló sì sì tọ́jú ẹ̀yin náà ojú èrè rẹ̀ ẹ̀ ń ṣèrè rẹ̀ ẹ̀ ṣe àdúpẹ́. Ọlábọ̀dé àdúgbò tẹ̀lé gbogbo tì mí. ọdọkùn ẹ dúró. wíwú mi kẹ́ ń dára sí mi gàrí kó má lọ bó. èmi ò mọ̀ ní ìjà sọ́sọ́ láyé mi. gbogbo ènìyàn ẹ tẹ́wọ́ àdúrà o káwa má ṣiṣẹ́ títí ká làágùn títí ká lówó tán káwa bímọ àìní tán káwa má ṣiṣẹ́ àwa fẹ́ lómìíràn jẹ́ o. àgbẹ̀bí o ènìyàn tó lọ́gbọ́n kẹwàá fi kalẹ̀ sí òde ẹ wo ohun ọmọ ṣe ẹ má fi bèjì ṣeré rárá torí láti òkú ọ̀fọ̀ oúnjẹ yóò ní kẹmọ yẹn.